wo ká wo fọ́nrán kan nígbà tá a máa send ẹ̀ sí wọn lọ kí n tún fi fọ́nrán kan hàn wá. ó yẹ kí kinní yẹn ní settings síbẹ̀. kó sọ̀rọ̀ àbí. United Kingdom nìyẹn. Mike News. Okay. US lélẹ́yìí. US ò fi bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ ṣẹ́ríṣì train transportation but ní Europe wọ́n gùdù yẹn. South Africa lélẹ́yìí ti South Africa ni èmi tẹ́ wọ́n pọ̀ yẹ kán ṣó ti Ethiopia gan ti Nigeria ni. The train stopped for like 2 hours now in the middle of nowhere. ẹ tún máa wo fídíò kan o ti Nigeria nìyẹn o. Most passengers are out like 2 hours ó takú sí àárín igbó níbi táwọn bandit wà. So Nigeria ò kì í ṣe ìlú. Bàbá Awólọ́wọ̀ fún ara ẹ̀ fẹnu ẹ̀ sọ ẹ wo ẹ má wo inú tírèènì wọ́n ń jà burúkú yìí o. Only I have a flight to catch. Ó fẹ́ travel tírèènì takú. Jẹ́jẹ́ mọ̀ pé ibi tí ayé amọ̀ṣí bàjẹ́ dé ó ní wọ́n láti kọ́kọ́ lọ kọ̀ǹtàtì àwọn China kán lọ kó rescue team wá. Train takú. So ṣé rí gbogbo àwọn tó ń sọ òyìnbó nínú train ẹ join ní ó ti tó ló ń bí mi inú ẹ join ní struggle agitation for break up of that contraction tẹ́ ń pè Nàìjíríà. You see Constitution 1999 ò lè jẹ́ kí train ṣiṣẹ́. Constitution 1999 kò lè jẹ́ kí àwọn tó pera wọn ní Senate kó ṣe anything nípa ẹ̀. Oníkálùkù kàn lọ bẹ̀ tó lọ ń kówó ni torí àwọn mọ̀ pé Nàìjíríà ó ti laná. Constitution 1999 tí áńgẹ́lì tó bá lọ sí inú Nàìjíríà mọ̀ tó bá lọ di president níbẹ̀ áńgẹ́lì yẹn ó máa fail woefully. Constitution 1999 kò lè jẹ́ kí ọ̀nà Ìbàdàn kó parí for the next decades. Constitution 1999 kò lè jẹ́ kí Amaechi kó sọ òótọ́. Constitution 1999 kò lè jẹ́ kí Lai Mohammed kó jẹ́ olóòótọ́ tó máa fi wọnú ilẹ̀. Constitution 1999 kò lè jẹ́ kí wọ́n win ní Boko Haram. Constitution 1999 kò lè jẹ́ kí ẹ̀yin ọ̀dọ́ kẹ́ ẹ rí iṣẹ́. Kò lè jẹ́ kí ẹ kúò ní ìdí wípé ẹ kàwé kàkàkà kò ní sí nǹkan tẹ́ mọ rí. Constitution 1999 kò lè sọ wípé kẹ́ ẹ má san owó epo gegere. Constitution 1999 yẹn kò sí ọgbọ́n tẹ́ lè dá ní ìlú Nàìjíríà tẹ́ ẹ bá ṣì wà papọ̀. Constitution 1999 kò sí ó máa gba ẹ̀tọ́ yín lọ́wọ́ yín ni. Constitution 1999 òun ló máa mú àwọn èèyàn burúkú wọ̀nyí tó máa dá irú wọn padà wá again and again and again. Ẹ jẹ́ ká wò wọ́n. Constitution 1999 ó sọ wípé kí àwọn èèyàn wọ̀nyí gbogbo àwọn èèyàn wọ̀nyí kọ́ máa lè fix iná just ordinary iná. Òun ló fà á Constitution 1999 ni. Constitution 1999 kan náà òun ló sọ pé kí wọ́n lọ pa àwọn youth ẹ̀yin youth tẹ́ ń kígbe EndSARS ẹ kúrò lórí EndSARS kò lè ṣe anything kò lè mú ọmọ kan wá. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni fún yín pé Sanwó-Olú irọ́ mélòó ló ti pa. Ẹni tó jẹ́ Yorùbá fún ara ẹ̀ tó pera ẹ̀ ní general ó tún pa irọ́ ó dẹ̀ against òfin àwọn jagunjagun. So kò sí nǹkan tẹ́ lè ṣe
ariwo tí mo fẹ́ kẹ́ máa pa nìyẹn ẹ̀yin tẹ́ ń sọ òyìnbó nínú tírẹ̀nì tó bàjẹ́ ẹ kú òyìnbó tẹ́ ń sọ bandit àti wá pa ẹ́ mọ́bẹ̀ wọ́n á tún gbé ẹ owó tó sọ pé fẹ́ lọ fi káàṣì flight wà á tún lọ san fún àwọn bandit again wà á tún àwọn gbọ́mọgbọ́mọ constitution 1999 ló sọ wípé kí army kó máa pa ọlọ́pàá ní nàìjíríà army lọ́wọ́ sí àwọn gbọ́mọgbọ́mọ abẹ́ ti gbàgbé ńbo lọ́bàdé constitution 1999 ló sọ pé kí wọ́n máa kán pé àwọn àjọjọ kan máa interview wọ́n kàn interview kí lorúkọ ẹ̀ lọ́wọ́ ni ìyẹn ọ̀gá kí lorúkọ olè ọ̀gá NDDC ó dẹ̀ dákú òun ló sọ pé kó dákú constitution 1999 ǹjẹ́ kí ló bá jáde ńbẹ̀ mọ́gù ńkọ́ kí ni ti mọ́gù bá jáde òfo kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní wọ́n fight corruption kí corruption wo nìyẹn constitution 1999 ló sọ pé kí ọlọ́pàá tó kọ́ mọ yìnbọn pa èèyàn ẹ tún wo ọlọ́pàá eléyìí nǹkan tí constitution 1999 tó ń produce nìyẹn so ẹ jẹ́ ká gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká padà sí ibi tá a ti ń bọ̀ téèyàn mọ́ ibi tó bá ti ń lọ ó máa ń padà sí ibi tó ti ń bọ̀ ní ibi tá a dẹ̀ ti ń bọ̀ òní kólúkùkù dọ́mú yọ ẹ̀ gbé kò sí ọgbọ́n tẹ́ ẹ lè ta sí ẹ̀yin ẹ máa wo ọlọ́pàá yìí òun náà ló wà lẹ́gbẹ̀ẹ́ ẹ máa wo ọlọ́pàá o tìyẹn ni kẹ́ ẹ músà ẹ máa wo ọlọ́pàá yìí ọlọ́pàá 99 constitution nìyẹn. How will police officers be drunk like this? Broad daylight. Now somebody allow me to drink. Now somebody allow you to drink. Why you can't drink? Police officer. Sit down, make it rest. Sit down. Sit down. Papa. Sit down. Can the police officer be this drunk? Broad daylight. Garba Salisu. Garba Salisu. Garba Salisu. You don't even know your name again. IG go hear of this one. How will police officers be drunk like this? Broad daylight. Now somebody allow me to drink. Now somebody allow you to drink. Why you can't drink? Police officer. Sit down, make it rest. Sit down. Sit down. Papa. Sit down. Can the police officer be this drunk? Broad daylight. Even though he phrase try, even though they are police. Okay, they collected gun from him. Even though he police now, but they And the other ones left him. Why would they leave it? Why would they leave it? See, if they didn't collect gun from him now, he would have been shooting people. What is that? Why would they not collect that gun? That is the best one. So who collected gun from him? Yes, he was gone. Why wouldn't he run? So if they didn't collect the gun from him, this man would have been killing people. That's how they kill people. They waste people's life. If you not be doing Babambola, they carry and come out. Sit down. That man no get up. Just sit down like that. Make it rest. If they are not collecting gun from your hand down, that's why you go shoot people, they kill people. You go say police, they kill people. Garba Salisu, IG go hear this one. IG go hear of this one. Now so you dey kill innocent people up and down after getting drunk. You never kill person. You don't drink before. Now your first time of drinking be this. Have you? Is this your first time of getting drunk? Shay, all this video you dey enter for what? I beg no video me done. Oga, no more happen here. Oga, sit down. Me never get up. What's the time now? What's the time now? At 4 p.m., 10 minutes after 4, police officer don't drink like this. When you down, when you For CBN junction for Abuja, CBN junction for Abuja, Garuba Salisu don't get drunk. Close to the 4 p.m. Close to the police headquarters, oh. Close to the police headquarters. Even though he phrase try, even though they are police. Okay, they collected. When a nation or republic cannot keep faith with justice and with the truth, it will never achieve unity. It will never achieve peace, and it will never achieve progress. Mr. President, sir, one of us quoted
from this constitution and went ahead to make prescription for how to move forward. I dare to tell this nation today that this is the problem. This constitution can never give us progress. This constitution can never give us peace. This constitution can never give us unity. And unfortunately, most of us in this National Assembly, we don't have the spine to face what we need to give this republic to have peace and progress. What do I mean? This constitution has 68 items. 68 on the exclusive list. This constitution has only 12 on the concurrent list. And those 12 are written so nebulously, so fraudulently, that you know that the intention is to even undermine those concurrent lists. That is why those who want unity and peace in Nigeria must first remember that the name of our republic is not just Nigeria. The formal name of this republic is Federal Republic. So this is Ghana. Mud house. Pause this video. You see, the constitution will never bring peace, and it can never bring unity, and it can never, I repeat, never, it can never bring you good road, electricity, freedom, businesses. It will never give you anything that has to do with the medical. Now, look at this video. I've been in Ghana before. Video prepaid meter ni Ghana. Then prepaid meter ni ọ̀dọ̀ tèmi ní headquarter mi mo ti sanwó lẹ́ẹ̀mẹ́rin ní church wọn fún wa. Kó tó ṣe di wípé wọ́n purọ́ òṣì lọ́wọ́ báyìí pé wọ́n ti ń pín pé wọ́n máa fún ọmọ yẹn pé kẹ́ẹ̀tì wá máa sanwó mi. But owó tí wọ́n ní ká máa san wọ́n ti increase owó iná kó tó di pé wọ́n máa sanwó. Wọ́n pè kan ní crazy bill nígbà kan iná yẹn ò sí o. Ìlú tó lépo fún ara ẹ̀ bóyá nǹkan tí à ń sọ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó wà Nàìjíríà ọ̀gbọ́n ìwọ ò ṣe sọ fún wọn. A sọ fún wọn lòun ò ṣe kíní kan ẹ máa send fact ẹ gé ẹ wo bí àwàtà wà ní diaspora ẹ máa gé àwọn ibi fact yẹn gé kékèké só mọ́ra wọn fídíò ṣẹ́jú kan ẹ máa fọ́n jáde ẹ kàn lè sọ pé ẹlòmíì complain ló máa ń complain tiẹ̀ iṣẹ́ wo ló fẹ́ ṣe àní ká ṣiṣẹ́ ká lọ into action ẹ̀ ń complain kí ni complain fẹ́ ṣe fún wa complain nípa ẹni tó ń jà ẹni tó ń sọ̀rọ̀ síra wọn òun lẹ̀ ń sọ kí ló kàn yín pẹ̀lú ìyẹn kí là ń distract ara wa fún àní ká tó bá a ṣe máa láṣeyọrí òun là ń ṣe òun ní ká sọ ń pẹ́ because ṣẹ́rí ẹni tó bá níbi rè kò yé ń sìn kì í dúró de ẹni tó ń fà sẹ́yìn o tá a bá déwájú a máa pàdé lóríta o so nǹkan tí tèmi mọ̀ bí ẹni tó ń jàjàǹgbara tó ṣe ń ṣiṣẹ́ nìyẹn ṣẹ́rí fídíò tá à ń sọ ń gbà ẹ jẹ́ kó fi hàn wá ẹ jẹ́ kó fi fídíò yẹn hàn wá. So this is Ghana. Mud house having prepaid meter. Yes, and I am in Nigeria with a complete house in Lagos. I don't have prepaid meter. Can you hear that? Can you see this video? Mud house in Ghana. It's a shame. It's a very big shame. God deliver us from Power Holding Company.
now So this is pause. Ghana. Brother mi ti wà ó ti máa gbé wọn wọlé sí ẹ pause ọ̀gbẹ́ni yẹn sọ̀rọ̀ kan which I disagree mo mọ̀ yí pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé religion àbí whatever you call it I'm not a religious person I just trust my God you know I go around with my own conscience and I trust God I know God is a God ọlọ́run mi tí à ń pè ó wà láàyè kò yé yín but èmi ò gbàgbọ́ nínú nǹkan tí ọkùnrin yẹn sọ last ó ní God will deliver us God will deliver us àní àwọn problem tá a ní nìyẹn àwọn ọmọ kéékèèké wọ́n fi microphone wọ́n máa gbé microphone lé wọn lọ́wọ́ Nàìjíríà wọ́n máa pa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 p
gbogbo ẹ̀ but àwọn ọmọ China tán wọ́n ní kán lọ kó wá kán lọ jẹ̀rí rescue team wá kó wá mọ́ bá wọn kó bá wọn ṣe rélùwé àwọn ọmọ wọn wọ́n ti kọ́ wọn láti ilẹ̀ engineering skills scientific skills all that àwa gbé microphone láwọn ọmọ wa lọ́wọ́ à ń kọ́ wọn ní kán mọ́ gbàdúrà òun náà ló mọ́mọ́ nìyẹn lára ó lòun ló odidi ilé sí Nàìjíríà ó ní kò sí mítà òun ò níná ṣùgbọ́n ní Ghana mud house ẹ rí ilé yẹn ní ilé mọ́ọ̀dì ó ní prepaid meter ó ní ṣùgbọ́n God will deliver us irú God wo nìyẹn God wo ṣe ẹwà wọ́n ti ẹ̀wà rídìkù Ọlọ́run ní Nàìjíríà débi pé tí èèwọ̀ bá mi ẹlòmíì á ní God deliver me from èèwọ̀ ẹ ti wá sọ Ọlọ́run dìdàkudà pátá ẹ tẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ pọ̀ Ọlọ́run sí ẹ pọ̀ Ọlọ́run sí Olúwa critical thinking kẹ́ ẹ ronú kí ni mo lè ṣe kí ni mo lè invent ẹ rí yẹn rò God ẹlòmíì á sọ pé God give me a visa give you a visa pẹ̀lú páálí Nàìjíríà ní with 1999 constitution you are deceiving yourself ẹ gbọ́ Suleiman jọ kan ó gbé topic kan jáde bọ́ọ̀lù yìí pé topic yẹn o ó ní anointing of blessings anointing of blessing ó fẹ́ lọ ṣe ní ìlú ó ní bí a God of light ìlú tó jẹ́ pé iná kì í lọ ńbẹ̀ kò yé yín ẹ káàbọ̀ brọ́dà mi ẹ jẹ́ ká gbé brọ́dà wa sójú agbágbé ká lè sọ́dọ̀ àárẹ̀ parí program kíákíá ẹ káàbọ̀ sà a kú program ọ̀sẹ̀ tó kọjá àjíǹde ara máa jẹ́ o ǹjẹ́ ẹ ti jẹ́ kán rí wọn ẹ jẹ́ ká rí wọn lójú kí gbogbo èèyàn lè máa wò wọ́n kán mọ ẹni tá à ń bá sọ̀rọ̀ so ẹ fẹ́ jẹ́ kí ẹ dárúkọ yín fún wọ́n ti ń sọ̀rọ̀ mo ti rí wọn wọ́n ń sọ̀rọ̀ ẹ ní sùúrù fún wa ẹ̀yin èèyàn ẹ ní sùúrù fún wa o ok wọ́n ti wà ń bí èmi ti ń wò wọ́n bẹ́yìn èmi ti ń wò wọ́n ń sìn so ẹ̀yin ẹ kàn fọ́mí fẹ́mi ó ti wà ok bẹ́yìn so ẹ dárúkọ yín fún àwọn èèyàn ọ̀sà kí lórúkọ yín. ẹ ṣeun láti ìlú bólẹ́wà ok alright so ní kúkúrú èdè ẹ bá mi fi wọ́n ní kí ẹ sọ̀rọ̀ sókè ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ wa ṣé gbogbo wa ń gbọ́ wa o ìyá mi Fúnkẹ́ Bello gbogbo wa ẹ wò ẹ má bínú gbogbo àwa èèyàn wa tí mo lè máa dárúkọ torí tí bá ní kí n máa dárúkọ àníkù òǹbí tán o ẹ má bínú o mo bẹ̀ wá ní lórúkọ Ọlọ́run àwọn bàbá mi tó ń join àwọn ìyá mi tó ń join àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo yín ni mo bẹ̀ yín ni o kì í ṣàfojúdi ẹ má bínú mo bẹ̀ wá ní lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ yes ó dà pé kò sẹ́ni tó sọ pé òun ò gbọ́ wa gbogbo wa ni wọ́n ń gbọ́ wa we can hear him yes wọ́n ní wọ́n ń gbọ́ wọn sà ẹ ṣe àmójú ẹ̀rọ mi àmójú ẹ̀rọ mi then
fíkṣọ tèmi ó dàbẹ̀ pé ó sún sẹ́gbẹ̀ẹ́ jù àbí kí ló fà á bóyá kẹ́ ẹ̀ wò lọ́dọ̀ yín so ẹ̀rọ tá a ṣe rà ló fà á àti ìmojú ẹ̀ tán ẹ ṣe bí ẹ ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún wa ẹ fún wa ní oríkì yín oríkì ilé lórí ọ̀pọ̀lọpọ̀ gan ọkọ ǹjẹ́ ẹ̀ ń sọ Yorùbá sáwọn ọmọ yín nílé sà. àwọn ọmọ mi ń sọ Yorùbá gidigidi gan àkọ́bí mi ọmọ ọdún 3 ni ó gbọ́ Yorùbá kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún Yorùbá tí ò gbọ́ ó dẹ̀ ń sọ Yorùbá ó máa ka 1 2 3 fún yín lédè Yorùbá á ka ábídí fún yín lédè Yorùbá ọmọ ọdún 3 dé. wow. ìyàwó mi gan sìn ó ń ṣiṣẹ́ lórí ìwé èdè Yorùbá lọ́wọ́ fún àwọn kékeré àti tender age láti age 0 títí dé age 3 ìwé yẹn ló ń ṣe project ẹ̀ lọ́wọ́ báyìí so àjọ ń ṣe náà ní but ẹ mọ̀ òun gangan ní author ìwé yẹn ṣá so à ń ṣiṣẹ́ lórí kí tẹ ni mo máa pè é mi ò fẹ́ lo èdè Gẹ̀ẹ́sì rárá kátà ni à ń ṣiṣẹ́ ṣá lórí linguistic part of it ẹ mọ̀ lórí alphabet àti letter because àti kékeré. a máa ń pè ní fáwẹ́lì bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá Yorùbá tá a ṣì ń kọ́ yìí kò ń ṣe títí wa gangan rárá lẹ́tà wa alphabet wa ó sì wà níbi tó wà tí Yorùbá bá dá dúró gbogbo ẹ̀ ṣì máa jáde. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ pátápátá ṣì máa jáde àwọn numbers tẹ̀ ń wò yẹn kò ń ṣe numbers wa numbers àwọn òyìnbó ni numbers àwọn English lẹ́ ń wò yẹn 1 2 3 gbogbo ìlú láyè ló ní 1 2 3 tiwọn Yorùbá nìkan ni ò ní. bẹ́ẹ̀ni. tó bá tó àkókò yẹn gbogbo ẹ̀ máa jáde. ìyẹn tiẹ̀ ti di dandan torí ó ní iṣẹ́ tí ó ń lọ lọ́wọ́ tí èmi dẹ̀ gan tí mo mọ̀ nípa ẹ̀. now brother wa ní kúkúrú èdè oríkì yín ṣé ẹ ti gbàgbé oríkì yẹn fún wa torí ó dùn mọ́ mi lọ́sẹ̀ tó kọjá àwọn èèyàn wa dẹ̀ ń béèrè pé oríkì yẹn wọ́n fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ìkan lára àwọn àṣà ilẹ̀ Yorùbá náà nìyẹn mo sọ ọmọ Ẹ̀gbá ni dádì mi but Èkó náà bí mi sí ìyẹn ní Èbúté Mẹ́ta so oríkì agboolé wa gangan tẹ bá ń gbọ́ Ọ̀bíǹjà ọmọ Ọlọ́pọ̀ndà ọmọ Ará Òwe Olúbíṣẹ́ ẹranko yáyo ọmọ Àgbọ́dèrè nílé Ìṣẹ́rí ọmọ ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹni tó fẹ́ ni tẹ bá wo àwọn oríkì yẹn gan ẹ máa rí pé nǹkan ẹ mọ̀ èèyàn máa wà connected ẹ mọ̀ èèyàn máa ní ìbáṣepọ̀ gan pẹ̀lú ìlú ẹ̀. Yorùbá ló ẹ mọ̀ mo rántí wà táwọn kékeré gan tẹ́ pé tá bá fẹ́ lọ sí iléèwé gan ẹ mọ̀ mọ́mì wa ti jí wa wọ́n á bá wa sọ̀rọ̀ lóru ni o rántí ọmọ ẹni tó ń ṣe rántí ilé tó ti jáde ẹ mọ̀ orúkọ rere ó sàn dúrà àti fàdákà lọ. bẹ́ẹ̀ni. nǹkan tó ń mú àwa Yorùbá fún nìyẹn pẹ̀lú nǹkan tí gbogbo ìlú dì báyìí nísìn. bẹ́ẹ̀ni ẹ ṣe brother inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. kí ni question tí brother wa yín béèrè kí ni question tó ń béèrè amójú ẹ̀rọ wa ó ní please I want to know the real one because I google it last week mi ò mọ nǹkan tẹ́ ń sọ nípa ẹ̀ bóyá kẹ́ ẹ mi ò mọ nǹkan tẹ́ ń respond sí let me know let me know nǹkan tẹ́ ń respond because program tí èmi pẹ̀lú. àwọn ó dà ní bóyá àwọn alphabet wa àti letter wa nìyẹn ń sọ. ok wọ́n ti sọ pé wọ́n ti sọ lálàyé ipe ó máa tó jáde kò yé yín sí kì í ṣe kì í. àwọn tó mọ mi tó wà mọ mi tó wà àwọn tó dẹ̀ ń lẹ̀nẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni à ń kọ lọ́wọ́ iṣẹ́ ń lọ lórí ẹ̀ ṣe rí òun ni mo ṣe ń sọ ok bro Gbénga. Yes, sir. mo fẹ́ kí ẹ sọ ní kúkúrú ni omi ìfẹ́ ká pẹ́ lórí ẹ̀ torí ibi tá a ti ń lọ mo fẹ́ kẹ́kẹ́ sọ fún wa ní kúkúrú ǹjẹ́ ẹni tó ń jàjàǹgbara àwọn tó ń jàjàǹgbara ṣé ó yẹ kí a máa rí èdè àìyedè láàrin wọn dẹ́n tó bá yẹ bẹ́ẹ̀ kéde àìyedè ṣẹlẹ̀ ǹjẹ́ ó yẹ káwa tá a wà pẹ̀lú wọn ká máa wá buná sí tàbí ká máa bu pẹtiróòlù sí ẹ ṣe.
In fact kò ń ṣe nǹkan tó bójú mu rárá ṣe rí tí àwọn èèyàn bá ń ja ìjà agbára nǹkan ẹyọkan tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wọ́n fún ni pé ohun wọn gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ẹyọkan ká wọ ensars yìí ká fi ṣàríkọ́gbọ́n ẹ rí pé àwọn ọmọ yẹn ìgbà tó máa jáde wọn lẹ́ni tó ń ṣe olórí fún wọn gan kò sádarí ẹ rí pé nǹkan ẹyọkan ohun wọn ṣọ̀kan ní nǹkan ẹyọkan pé ensars nǹkan tó ń fẹ́ nìyẹn ọ̀dẹ̀ fi wò ó pé bóyá èmi jẹ́ Ìgbò ìwọ jẹ́ Yorùbá àbí ìwọ jẹ́ Haúsá àbí ìwọ jẹ́ yàtọ̀ wọn fi ṣe lẹ́yàmẹ̀yà àbí ìwọ jẹ́ ọmọ Niger Delta àbí ìwọ jẹ́ ọmọ Biafra IPOB àbí nǹkan kan wọn wo ẹnikẹ́ gbogbo wọn jáde papọ̀ ni so ìṣọ̀kan yẹn gbọ́dọ̀ wà tí ṣe rí ẹ̀ẹ́dẹ̀jẹ́ sọ kankan fún yín sà tí táwọn èèyàn máa ń ja ìjà agbára báyìí táwọn kan máa ń sọ̀rọ̀ nípa èdè àìyedè ṣe láwọn èèyàn gangan ló yẹ ká máa fúnra sí jù àwọn èèyàn yẹn gangan ló yẹ ká máa fúnra sí àwọn gangan ló yẹ ká máa fúnra sí because ẹni tó bá ní ẹnu Yorùbá kò òun ò ṣe tàbá àgbà ẹnu ọ̀ nípò ẹni ẹ̀ gangan lọ wò wá ẹ̀ wò. ìyẹn ni wípé nígbà tá a sọ pé ogun ń bọ̀ gbogbo adẹ láti rí báyìí tẹ́ bá wo láti October lásán tí Mameki máa send oríṣiríṣi picture àti videos ní from October ní gbogbo October yẹn Ọ̀yọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní dì pẹ̀lú Ọ̀yọ́ gidi gan láti Ọ̀yọ́ wọ́n bọ́ sí Oǹdó wọ́n tún dì pẹ̀lú Oǹdó gan láti Oǹdó sọ tún bọ́ sékìtì díẹ̀díẹ̀ bọ̀ báyìí sí náà ká máa ní pé ẹnu Yorùbá àfẹ́ràn ara wa ni tí ó dìgbà tán bá wọlé tán wá pa gbogbo atán ká máa sọ pé torí ẹnu wa òkò ni wọ́n á fi di pé ọ̀rọ̀ Yorùbá máa wá di ọ̀rọ̀ ìtàn wọ́n á máa fi pàtàn pé ẹ̀yà kan wà ń gbà kan Yorùbá ni wọ́n nítorí pé ẹnu wa òkò ẹ jẹ́ ká gbàgbé ẹnu wa òkò náà. ẹ ṣe. wọ́n ní pé Yorùbá ní kébi tọmọ ìyá méjì bá ti ń jà sógún tó bá para wọn àjòjì ààrẹ ló máa wá padà ló máa jogún yẹn. ẹ ṣe thank you. àjòjì ló máa padà jogún ẹ̀. nípa bẹ́ẹ̀ nǹkan èyí ló dífá fún gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé torí mo máa ń sọ pé tẹ́ni wá bá tún fẹ́ kò ń kọ́ kí la fẹ́ ṣe jù ṣé a mọ́ mú ẹ̀jẹ̀ ara wa ní kẹ́ni wá tó kò ní. so preaching àtijọ́ ni ìta bá nílẹ̀ òun la akàndédé sọ ó ti fẹ́ di mọ́líkì sí wa lára kàmọ́ àkànsọ̀rọ̀ ẹnu wa òkú no ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó dẹni àfúnrasí brọ́dà mi yẹn dẹ̀ tún wá sọ yí pé àwa tí à ń sọ̀rọ̀ tá a bá ti wà lórí program alágbájá ló bú kíní kan ìwọ gangan ni wàhálà ibẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ má dá sí wọn ẹ̀yin lẹ̀ ń ta epo sí bẹ́ẹ̀ni ẹ̀yin lè ṣù gbogbo àwọn ìyá wa tẹ́ ń rí tán sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ làwọn méjèèjì. a ti ṣetán àwa ti ṣetán. so ẹ fi wọ́n lẹ̀ èṣù lẹ́yìn tẹ́ ń tapo sí èṣù níyìn ìyẹn ní àyè ibẹ̀ yẹn brọ́dà mi inú mi dùn fún èsì yíyẹ. ẹ ṣe ìyá mi Fúnkẹ́ Bello ó ní ẹnu wa ti kò báyìí ẹ ṣe jọ ìyá mi ẹ ṣe màmá mi fún Folúkẹ́ Ọládípọ̀ wọ́n lẹ́nu wa ti kò àwọn tẹ́nu wọn òkò ẹ lọ sí ìlú òkò kẹ́ ẹ lọ máa gbé ń bẹ̀ ọ́ kẹ́ ẹ lọ sí Fúlàní láǹdì kò ń ṣèwọ ẹ lọ sí Dàúrà ẹ lọ máa bá gbé kò ṣèwọ. kí wọ́n dárúkọ ìlú kan fún mi láyé tẹnu wọn kò. ó yà mí lẹ́nu o ní ìlú that's it okay sir. ní ìlú tí mo wà yìí sà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ti Trump àti Biden yìí ni àwọn white gbogbo wọn lọ ń ràbọn sílé ní ìbọn kì í ṣeré o wọn á ràbọn yẹn wọn á tún máa sọ wọn á tún gbé sórí social media wọn á máa ràbọn yẹn wọn á máa sọ tí Yorùbá nìkan lẹ rí tẹ̀ ń pariwo kí ni wàhálà wà. ẹ sà ẹ jẹ́ kí n tún sọ nǹkan kan fún yín mo ní ọ̀rẹ́ kan ọmọ Ìgbò ni mo pàdé ẹ̀ lórí program Mr. Koiki so ó wá type síbẹ̀ lọ́dún yẹn pé òun dẹ̀ nǹkan tó ń ṣe yìí o òun ò gbọ́ èdè tó ń sọ pé òun dẹ̀ máa wish láti rẹni tó lè túmọ̀ èdè yẹn nǹkan tó ń sọ fún òun mo wá bá chat privately àwa sọ̀rọ̀ ẹ mọ̀ nǹkan tó sọ fún mi ni ó ní pé ní gbogbo
àwọn ẹ̀yà tó wà nínú Nàìjíríà ó láwa Yorùbá lẹ́nu wá kò jù ó náà ń wish pé kóun jẹ́ ọmọ Yorùbá mo wá ní pé kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní pé kí n wo ìgbà tí ó ní pé kí n wo ìgbà tí wọ́n pa ọmọ ìkan lára àwọn Afẹ́nifẹ́re ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní gbogbo Yorùbá dẹ̀ dìde ó náà lọ ṣe Àmọ̀tẹ́kùn ó ní kí n wà tó ti ń pa àwọn ọmọ Ìgbò ó lọ́jọ́ wo làwọn títí wọ́n dìde rí kán láwọn fẹ́ lọ ṣe security kan láti dáàbò bò àwọn ọ̀dọ́ wọn láti ọjọ́ tí ń pa wọn. That is good point. ó ní kí n wà ìgbà táwọn ti ń pariwo IPOB ó ní pé kò tiẹ̀ sẹ́nì kankan ó ní mẹ́rin pé àwọn tún ń fà sẹ́yìn ni ó ní kí n wo gbà táwa Yorùbá ta bẹ̀rẹ̀ títí wa ó ní kí n wo bí ta ti dé ọjọ́ kan náà làwọn àtàwọn IPOB lájọ ọjọ́ ẹ̀ UMPO ẹwà àgbà táwọn IPOB tó ti ń sá eré yẹn bọ̀ ẹ mọ̀ ó ń dùn gidi gan ni ẹ ṣe brọ́dà mi ó lẹ́nu Yorùbá gan ló kò jù ó ní ṣùgbọ́n ìṣòro ta ní ni pé a tún máa bára wa jẹ́ pé ẹnu wa òkò a tún máa sọ̀rọ̀ ẹ pé negative word ní pé kò yẹ ká máa lò ó mọ́. because ní orí ahọ́n yìí ní orí ahọ́n yìí ibẹ̀ ni ikú àti àjíǹde àti ìyè ó wà ní orí ahọ́n tá a bá ti sọ wípé a ti gba ilẹ̀ wa a dẹ̀ ti gbà á so àwọn tó bá ń sọ wípé àwọn sì fẹ́ ṣe Nàìjíríà a ò bú wọn wọ́n sì gbàgbọ́ nítorí pé wọ́n ń jẹ lábẹ́ ìbàjẹ́ yẹn ni n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn now ẹ jẹ́ ká kúrò lórí ibẹ̀ yẹn yes brother mi Hasim Akínyẹmí individual differences exactly a ò kò sí tó kàn wá pẹ̀lú àwọn yẹn so ibi ẹni tó bá ti ń lọ ibi tó ń kọjú mọ́ bẹ́ẹ̀ má jẹ́ kẹ́nìkan distract ẹ ẹni tí ò ní nǹkan ṣe ló ń sọ wípé gbígbàgbé gbogbo bó ṣe jẹ́lẹ̀ so now ẹ jẹ́ ká wá mo ní ìbéèrè kan síbí. Yes sir. mo ní ìbéèrè kan ìbéèrè yẹn ni wípé Constitution 1999 àwọn kan ní kò lè gbà kí Nàìjíríà ó dá dúró Constitution 1999 kò lè gbà kí ká ṣe referendum Constitution 1999 gbogbo nǹkan tá à ń sọ yìí pé kò ní jẹ́ kó ṣeé ṣe nǹkan tó ń sọ nìyẹn oníbejì ni ìbéèrè yẹn no ẹ dáhùn yẹn ná ní ṣókí ẹ dáhùn ẹ náà. ṣẹ́rí lóòótọ́ Constitution wa kò fi àyè referendum sílẹ̀ kò dẹ̀ fàyè gbà ká dúró ṣẹ́rí kódà gan ibi tí Constitution yẹn gan tó burú dé restructuring táwọn èèyàn gan ń pariwo gan Constitution yẹn gan ò fàyè sílẹ̀ fún náà because àwọn tí wọ́n plan kíní ilẹ̀ fún wa àwọn gan ti mọ̀ pé irú àwọn ìjọba yìí máa wá sáyé bó ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ ká mọ̀ tẹ́ bá wo Amnesty International bẹ́ẹ̀ ó ní ìdí tán fi gbé wọn kalẹ̀ òun náà fi ń pè ní Amnesty International ẹ wo Boko Haram lẹ́nìí sìn pẹ̀lú bọ́n ṣiṣẹ́ ń pààyàn tó Nàìjíríà ń fún wọn ní amnesty àbí bẹ́ẹ̀ kọ́ kí ló fà á sí Nàìjíríà ṣe ń fún wọn ní amnesty because torí pé kí ni under United Nations yìí náà àti International Criminal Court àti Amnesty International yìí náà àwọn òfin yẹn náà torí Nàìjíríà wọ́n jẹ́ so signatory sí òun náà ṣe òkè torí international law ó permit ẹ̀ so a máa follow ẹ̀ a máa fún àwọn repentant Boko Haram a máa fún wọn ní amnesty now tí Nàìjíríà bá lè follow Amnesty International yẹn tó ń fún Boko Haram tó ń pa àwọn èèyàn tó ń fún wọn ní amnesty why tó jẹ́ pé nígbà tí àwa ń sìn táwa lọ join UMPO because torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan pé torí Constitution yẹn mo sọ kò fààyè gbà pé ká jáde but torí pé Nàìjíríà under United Nations we are so signatory náà London United Nations gbogbo àwọn òfin tó dẹ̀ wà ń bẹ̀ law and order law gbogbo àwọn òfin tó wà nínú torí mo fẹ́ lo òyìnbó tó pọ̀ jù gbogbo àwọn òfin tó wà nínú United Nations yẹn torí Nàìjíríà ti sáyẹ̀nsì yẹn wọ́n ti buwọ́lù yẹn wọ́n gbọ́dọ̀ follow gbogbo òfin yẹn náà ìkan lára àwọn òfin yẹn náà dẹ̀ ni wípé ẹni ìlú tàbí àwọn èèyàn kan tó máa ti kóra wọn jọ tí wọ́n náà wọ́n fẹ́ dá dúró eléyìí tó ń pè fún self determination yẹn
kò ìlú tó bá ti lè sign signature sí United Nations law yẹn o ó gbúdọ̀ support ìlú yẹn náà láti dúró fún self determination láti fún ọ ní referendum nǹkan kí nǹkan tí ìlú yẹn ò bá béèrè ìlú tó bá ti lè sign sí yẹn ó gbúdọ̀ support ìlú yẹn either fún self determination àbí fún referendum tí wọ́n bá ń béèrè fún because kò sí ìlú tó máa kọ constitution tó máa wá fi síbẹ̀ wípé ẹ lè anytime ẹ lè lọ kò possible wọn ò ní láíláí kọ sínú constitution wọn the only thing that lè ṣe ni pé bóyá the owners of the country yẹn àwọn tó nílùú yẹn wọ́n lè jókòó kọ́ lọ negotiate ni wọ́n máa ní láti negotiate okay o kí lọ ìlú yìí o ìkíní yìí o kò ẹ mọ̀ bó ṣe ń lọ yìí kò favour anybody mọ́ ẹ jẹ́ ká wá bá ṣe máa pínra wa but in a civilized country àwọn èèyàn máa jókòó bí wọ́n wò pé àwọn ò ní fẹ́ kógun ṣẹlẹ̀ wọ́n á fẹ́ pínra wọn ipòkè ẹ máa lọ nílọ tí oníkálukú máa lọ tẹ̀bí kàlàáfíà àti jogun ni kàlàáfíà àti ìjọba ni. but tẹ bá wo orú Nàìjíríà nísìn ṣáwọn àwọn ẹ̀yà kan wà jẹ́ pé wọn ò tiẹ̀ civilize the level yẹn so bàtà ti di pé wọn ò civilize the level yẹn the best thing ni pé a máa need láti lọ lo international relations ta ní pẹ̀lú United Nations àti especially African Union náà tó yẹ pé wọ́n support pé we have the right to self-determination ó wà níbẹ̀ ìfà ìkan lára àwọn chapter yẹn ni ìkan lára àwọn chapter under United Nations which Nigeria fún ara wọn sign ẹ̀ ibẹ̀ ní ìlú tó bá fẹ́ dá dúró lọ́la tó fẹ́ lọ fún self-determination àbí referendum àwọn òfin àwọn sign sí pé kí ló yẹn gan dá dúró. ẹ ṣe mo rò wípé àlàyé tí broda wa yín ṣe ẹjọ ẹni tó bá ti ní question ẹ kọ sílẹ̀ tá a bá ti wá ṣe àkókò ìbéèrè a lè pè wọlé bọ̀ tá a ti lè pè wọlé báyìí so àwa béèrè tí ò bá yé wa ṣé ẹ mọ̀ pé mo sọ pé ẹ jẹ́ ká fẹjọ́ rírò sílẹ̀ Fúlàní gérí ẹ̀ Fúlàní pa kíní kan ṣe a ti mọ̀ pé ogun wà a ti mọ̀ wípé Fúlàní ń pààyàn a ti mọ̀ pé Nàìjíríà ò lè ṣiṣẹ́ then tá a bá dẹ̀ rẹ́ni tó fẹ́ takò mí pé ó ń ṣiṣẹ́ fine kò yé yín ẹ pè ẹ ṣàlàyé tiyín mi rẹ̀ rò pé a rí nǹkan tó burúkú jù ń bẹ̀ differences ni gbogbo kìíní iṣẹ́ mọ̀ pé nígbà míì tí nǹkan ò bá yéèyàn á béèrè ẹ ń bá dẹ̀ béèrè ọ̀nà ó ń fẹ́ ìdí ẹ̀ gbọ́ ni á béèrè ọ̀nà kì í sì ṣìnà so ní tèmi o n tí a fi kọ́ mi nìyẹn n tá a fi kọ́ èmi nìyẹn n tá a fi kọ́ mi nìyẹn so nítorí náà ojú ò ní kúkú ti gbogbo wa láṣẹ Olódùmarè ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò ní kángun sẹ́nì kankan wa now brother mi. Yes sir. Petition a ti mọ̀ wípé oṣù mẹ́fà ló ń expire. bẹ́ẹ̀ni. then petition yìí àwa Yorùbá bọ̀ wọ́n ní wow ṣe rí ìyá Frank Bello àti ṣe rí àwọn kan wà ní orí ètò wọ́n máa share program yìí kò sí program tí wọ́n ṣe ìyá Frank Bello yẹn ó máa share ẹ̀sìn mi ṣáá ni àwọn kan wà bẹ́ẹ̀ àìmọye wọn ó lóun ti share for more than 100 people now ìyá yẹn iṣẹ́ kan nìyẹn àbí iṣẹ́ kan náà ń ṣe yẹn which is very good now ẹ jẹ́ kí n máa padà sórí nǹkan tí mo ń sọ ẹ ṣé bàbá mi ẹ̀yin tẹ́ ń kí mi ìbànújẹ́ ayé òní kàn wá o wọ́n ní ẹnìkan ju red face ó ṣe mistake ni kò mọ̀ọ́mọ̀ mo rò bẹ́ẹ̀ ni o lérò tèmi ẹ mọ̀ pé èmi ò ń búyàn èmi ò ń ṣe torí ẹ̀yin òkè ni mo fù tó mi pè mí ò dáa so mi ò ń ló jẹ́ kí n rọra mọ́ mi ò ń fẹ́ bínú torí tí n bá ti bínú òkòló à ń pè kíní kan ní òkòló inú tó kòló inú mi bá dìde pẹ̀lú teyín mi wàhálà ni kò sẹ́ni tí mo sọ̀rọ̀ sí tí ò rí bẹ́ẹ̀ fún kì í ṣe mo ò gbéraga o mi ò gbéraga tọ́ Ọlọ́run dẹ̀ rínú mi Bíbélì sọ pé ìgbéraga ní síwájú ìparun ìdí tí mo fi sọ pé ká máa preach peace láàrin gbogbo wa nìyẹn ká lè débi tá a lọ kì í dẹ̀ ṣe torí tiwa tó bá dẹ̀ jẹ́ pé mo dúró níbí ní dúró pé mo fẹ́ kí káwọn èèyàn lè fún mi lówó àbí mo fẹ́ gbá ènìyàn ọjọ́ tó bá kù ọjọ́ tí màá rò ó pé kí n lè fi kíní kó owó àwọn ènìyàn jẹ kọ́lọ̀ ń pa mí lọ́jọ́ náà kó tó dọjọ́ kejì torí mi ìfẹ́ mí sí ọ̀run kejì so ó bẹ́tà fún mi bẹ́ẹ̀ so orúkọ rere ni mò ń lé ó dẹ̀ sàn ju wúrà àti fàdákà so ẹ jọ̀ọ́ ohunkóhun tíwọ náà bá lè ṣe tó lè bó jẹ́ ká máa share ọ̀rọ̀ bó jẹ́ ká máa encourage ẹ má jẹ́ ká encourage àwọn tó ń jẹ́ ẹ má jẹ́ ká bepo sí nǹkan kan bẹ́yẹn náà lórí ọ̀rọ̀ petition tí mò ń sọ. Yes, sir. 6 months ó ní petition máa expire. bẹ́ẹ̀ni. then
ṣé àmọ́ pé atorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run brọ́dà mi. bẹ́ẹ̀ni. petition yẹn tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn a dúpẹ́ èmi láyé mi lórúkọ gbogbo ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ Koiki ó gbé pò kalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Adé Thomas òun náà ó gbé petition yẹn kalẹ̀ mo mà dúpẹ́ inú mi mà dùn ẹ mọ̀ kan tó fà á ó ṣí àwọn èèyàn níyè pé ara ìjà òun ni èyí wà tá a lè fi kó gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀rí wọ̀nyẹn ṣùgbọ́n petition yẹn ń kọ́ ó bá ti póṣù mẹ́fà á expire eléyìí tá a dẹ̀ ti ń sáré látijọ́ ẹ̀yin èèyàn the bad news tí mo fẹ́ fún wa ni wípé ó ti expire but nǹkan kan wá ń bọ̀ tó máa ní agbára tó dẹ̀ máa jẹ́ kí gbogbo wa tá à ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ pé tá a bá ti sọ pé petition ti dé o ipe eléyìí tá a lọ́wọ́ sí ni wọ́n wà nú ìpàdé kan lọ́wọ́lọ́wọ́ báyìí èmi àti brọ́dà mi láti sákò nú ìpàdé yẹn ni lórí ọ̀rọ̀ petition yẹn so a gbọ́dọ̀ make sure pé ìyẹn la máa wá jòkó tá a máa fi ṣiṣẹ́ ṣe kò yé wa báyìí so nípa bẹ́ẹ̀ nǹkan òun ni mo fẹ́ kí brọ́dà wa ìkan ṣàlàyé ipe ọ̀rọ̀ petition yìí lákọ̀ọ́kọ́ kí ló lè ṣe torí àwọn kan sọ pé bàbá àròpọ̀ eré ẹ fẹ́ lọ gbé petition fọ́ta yín ìpèsè bí àwọn tó kó wa lẹ́rú àwọn tó tà wá mo ní ẹ̀yin ti yín ṣe rí àwọn òyìnbó wọn ò dàbí àwa wọn ò ń bí nǹkan mọ́lẹ̀ ẹ̀yin ẹgbọ́ ọkùnrin yẹn ẹgbọ́ ẹ̀ṣẹ̀ tí Gowon ti ṣẹ̀ láti ayébáyé àwọn máa ń ka ọ̀rọ̀ wọn kà á wọ́n ṣìwé dọ̀dọ̀ ẹ̀ ni so ẹgbọ́ sà kí lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí. ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́lálà ọ̀pọ̀ ẹni pé àtòrí ìkan ṣèkan lọ́lọ́run ṣe rí petition ó ní bí petition ṣe máa ń ṣiṣẹ́ ní UK bí mo ṣe ń sọ̀rọ̀ igan sìn mo lè bí àdàbà tí má ti sọ̀rọ̀ tán màá share pẹ̀lú yín ẹ fi hàn àwọn èèyàn náà nílé ṣe rí tí petition bá ti dé 10,000 àwọn UK Parliament wọ́n máa notify yín pé àwọn ti receive ẹ̀ dípò ti dọ́dọ̀ àwọn tó bá dé 100,000 then wọ́n máa jókòó wọ́n máa debate lé lórí. bẹ́ẹ̀ni. náà ṣẹ́rí ìlú tá a wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹ sọ́lẹ̀ kan ìlú òfin la wà yìí ṣẹ́rí ayé yìí ti kéré gan pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tẹ́ ń wò yìí. ẹ wo bí tẹ́ wà nísìn ẹ wo bí tẹ́ mi wà nísìn. à ń sọ̀rọ̀ àwọn èèyàn jókòó sínú ilé wọn wọ́n dẹ̀ ń wo nǹkan tá à dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ń pè ní real time wọ́n wo nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ now gbogbo petition tá a dẹ̀ fẹ́ sign yìí kò ń ṣe pé èèyàn kan lásán ló fẹ́ sign à ń sọ gbogbo ẹ̀yà Yorùbá pátápátá àwọn tó fẹ́ sign petition. bẹ́ẹ̀ni. tó máa gbé petition yẹn dé parliament gbogbo ayé ló máa rí pé petition yóò ti 100,000 àkókò ti tó fún yín láti sọ̀rọ̀ lé lórí. ṣe rí àwọn ìjọba UK yìí pàápàá jùlọ prime minister àwọn gan kò ní fẹ́ jẹ́ kó orúkọ òun kó bàjẹ́ wọ́n gbúdọ̀ deliberate lórí because òfin ìlú wọn ni àwọn ò kí ń ṣe báwọn ṣe máa ń ṣe ní Nàìjíríà tẹ́ pé wọ́n á lọ fún gọ́vnà kan ní lẹ́tà báyìí á kàn jù síbì kan kò rí bẹ́ẹ̀ nílùú yìí o. ṣe rí mo sọ ní last week ex chief of staff kan baba Theophilus Danjuma ní March lọ́dún yìí bàbá yẹn wá sí UK yìí ó wá complain wípé àwọn military Nàìjíríà wípé wọ́n wà neutral mọ́ pé Boko Haram ti wà lára wọn wípé Nàìjíríà ti ń employ Boko Haram síbẹ̀ wípé ẹni tó bá dẹ̀ ń jókòó kí Nàìjíríà military wá protect wọn pé gbogbo wọn ló máa kú bàbá yẹn fúnra rẹ̀ ló wá báyìí ló wá competition against Nàìjíríà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ iṣẹ́ mo lè send the link ẹ̀gan sí yín petition yẹn wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí báyìí wọ́n ti náà máa sanction Nàìjíríà gan ṣe rí àwọn kankan wà tí ò yá àwọn èèyàn tí wọ́n máa ṣe rí oríṣiríṣi sanction ló wà irú Nàìjíríà wọ́n lè yọ wọ́n kúrò l'ECOWAS wọ́n lè yọ wọ́n kúrò ní Commonwealth. dáadáa.
because àwọn kan ò fẹ́ jẹ́ kórúkọ wọn bàjẹ́ ṣẹ́rí ibi táyé dáadé ibi táyé dúró nísìn ẹ rí i pé most of àwọn ìlú sìn on preach nípa peace ipe kí peace lè wà ní gbogbo àgbáyé. ẹ̀yin ẹ wo nǹkan tí mo fún wa tọmọdé lẹ́nu ẹ̀yin ẹ wo nǹkan tí US ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣàmà yìí pé United Nations wọ́n fi US ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá àgbáyé ni ibi tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ wàhálà tó dẹ̀ wà ní ìlú US fún ara ẹ̀ tó ti pọ̀ jù so ọmọ gan ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ẹ wo nǹkan tí Trump ṣe lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀ tán fi fún ní ambassador of peace bí nǹkan kò yẹ yín sìn so àwọn náà ń fẹ́ peace tẹ́ bá ṣàkíyèsí ẹ̀yin èèyàn wa ẹ rí wípé àwọn US wọ́n storm Aso Rock lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní nǹkan tó lọ ṣe ń bẹ̀ dẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ constitution 1999 ó níṣẹ́ tá a ṣe débẹ̀ tó fi lọ síbẹ̀ ni kì í kàn ṣe pé wọ́n dé lọ bẹ̀ gẹ́gẹ́ láti kí ọ̀rọ̀ tí brother mi ń sọ láti kí wọn lẹ́yìn now pẹ̀lú ọ̀rọ̀ petition yìí sà àwọn ẹnìkan sọ ń sìn ó ní Koiki ò sọ nípa ẹ̀ pé ìkan ti expire ní program ẹ̀ lónìí Koiki mọ̀ ń pa ẹ̀ òun mo sọ pé kí fún brother mi yẹn láàyè wọ́n àní ó ní time ó ní limit tẹ́ ẹ bá wò dáadáa ẹ̀ṣẹ́ rí àwa ènìyàn a ò fẹ́ máa kàwé a kàn fẹ́ máa dúró de ẹni tó máa no. tẹ́ bá scroll dísàlẹ̀ máa rí bẹ́ẹ̀. tẹ́ bá scroll ẹ̀ sísàlẹ̀ rí bẹ́ẹ̀ kò yẹ yín sísìn so nǹkan tá à ń sọ nìyẹn then kì í ṣe poll ló expire o poll yẹn kò expire èyí tí brother mi Koiki yẹn kò expire ẹ má ṣì wá gbọ́ now ẹ má tẹ̀síwájú sà ọ̀rọ̀ petition tí à ń sọ lọ. So gbogbo ayé for now ẹ rí i pé on preach nípa peace in fact lẹ́nu ọjọ́ mẹ́ta ìgan ẹ rí i pé àwọn ìlú kan sìn wọ́n ti ń sign sí kinní kan pé àwọn nuclear weapon táwọn ìlú kan ní tán fi ń jagun pé kán máa destroy ẹ̀ Nàìjíríà gan ẹ̀ṣẹ̀ sign tí wọ́n ní because wọn fẹ́ jẹ́ kó ogun ṣẹlẹ̀ mọ́ ṣẹ́rí tí a bá kọ sínú petition yẹn pé ogun máa ṣẹlẹ̀ ní Nàìjíríà tán bá dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ a ti fi kíní a ti fi kọ́ Ọlọ́run torí pé kí ni ẹ̀yin lẹ so Nàìjíríà papọ̀ ẹ̀yin lẹ́ni pé ká máa jẹ́ Nàìjíríà ẹ̀yà tọ́lọ́run dá wa tẹ́lẹ̀ ẹ̀yà Yorùbá ni mo sì sọ fẹ́ nìkan lénìí ká náwọn òyìnbó ń sì ká ní wọn wá sí ilẹ̀ Yorùbá tí wọn dẹ̀ dá Nàìjíríà sílẹ̀ ẹ̀yà wo la máa jẹ́ Yorùbá náà la máa jẹ́ náà gbogbo adẹ̀ láti mọ̀ kán so wá papọ̀ ni so kí wá ló le fún wa láti ọ̀pọ̀ àfẹ́ dá dúró so adẹ̀ la fẹ́ dá dúró nísìsiyìí tó tẹ́ ẹ̀ bá dá sí pàápàá jùlọ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè fa ogun because a ti ń rin already gan sí pé ogun tiẹ̀ ti wà nílẹ̀ already ni but this is a kind of systematic war kò tí ń ṣe ogun tẹ́ pé ọkàn declare ogun kan tó máa paná because tó bá dé stage kan tó máa ń sún àwọn Yorùbá dògiri àwọn èèyàn máa jáde wọ́n máa bẹ̀rẹ̀ sí ní retaliate gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ ní ayé ìgbà Rwanda almost 1 million people ló kú nílùú yẹn lórí pé ẹlẹ́yàmẹ̀yà yìí náà dẹ̀ ni. bẹ́ẹ̀ni. so láti avoid àwọn nǹkan báyẹn tí a bá gbé petition wa lọ sọ́dọ̀ United Kingdom wọn ò ní choice ṣẹ́rí òfin work ó kẹ́ jẹ́ fúnlẹ̀ ẹ tó jẹ́ fúnlẹ̀ ibi tó òfin ìlú yìí ṣiṣẹ́ dé ẹ wo ẹ tó ní Chelsea Roman Abramovich tó ní Chelsea sọ wọ́n ṣe play lé nìyẹn. bẹ́ẹ̀ ẹ mọ bó ṣe lówó tó ẹ tó gba sálárì tó kéré jù ní Chelsea ló máa gba bóyá £50,000 lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni bí a lọ́sẹ̀ kan tó gba sálárì tó kéré jù tàbá nípa wò nínú club yẹn now man yìí ìbáyé ń sọ̀rọ̀ nísìn ó wà illegal báyìí kò lè wọ UK ọ̀hún fún ní visa kó wọlé kò lè wọ ìlú yìí ọ̀hún fún visa kó wọnú ìlú yìí. ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn òfin ní bó ṣe lówó tó kò lè wọnú ìlú kì í ṣe Nàìjíríà ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣọ̀rọ̀ Nàìjíríà kò yé yín ṣàmọ̀ pé ẹ jẹ́ kí n kí brọ́dà mi lẹ́yìn ó ní ipò tí United Kingdom dì mú lágbàáyé wọn ò dẹ̀ fẹ́ bà orúkọ jẹ́ orúkọ làwọn ń dùn kì í ṣe Bọ́lá Tinubu kì í ṣe òun ló di pálámẹ́ǹtì UK mú ojú tẹ̀yìn fi wò ó tẹ̀rọ pé Buhari ló rúlu UK ẹ gbójú yẹn kú òun bẹ̀ ẹ fi ojú ẹni tó ń du orúkọ ẹ máa fi wò ó gẹ́gẹ́ bí Martin Luther King gẹ́gẹ́ bí Washington ó ní ká ẹ máa fi wò ẹ gbàgbé ojú tẹ̀ fi ń wo Bọ́lá Tinubu tó jẹ́ pé bullion fan ló ń gbé kiri bó bá lè pààyàn kó pààyàn ó yàtọ̀ kò yé wa bẹ́ẹ̀ yẹn. ó yàtọ̀ pátápátá sá o. ẹ ṣe now
ẹ jẹ́ kí n wá kúrò ní ìbéèrè yẹn. petition yẹn o ẹ má bínú wípé ọ̀rọ̀ petition yẹn pé bóyá waste of time ni àbí wọn ò ní dá sí àbí àkàn máa sign ẹ̀ wọ́n á kàn lọ jù síbì kan ẹ̀yẹ kọ́kọ́ yọ̀ yẹn kúrò ẹ mọ̀ petition tó ti dá sí lásán nínú oṣù táwa yìí petition tó ti sọ̀rọ̀ lé lórí àwọn eléyìí wọn ń ṣe àwọn olóṣèlú àtẹ́gbẹ́ wọn á kàn lọ sábùjá wọn á lọ sùn. àwọn máa ń sùn bẹ́ẹ̀ ni. no wọ́n ń ṣiṣẹ́ owó tó ń gbà wọ́n ń ṣiṣẹ́ owó ṣẹ́rí nàìjíríà ní ẹ̀wọ̀n nǹkan so possible kí ẹ fọ́mọ lówó ké gba 1,000 naira yóò lọ bá mi ra nǹkan wá lọ́jà kẹ fọ́mọ yẹn lówó bóyá nǹkan 900 naira ó dẹ̀ ẹ̀dẹ̀ expect ọmọ yẹn máa mú 100 naira change wá ṣé àwọn pé kò sí ọmọ yẹn gan ẹ máa wò pé nǹkan tó lọ rà wá dà change mi dà bọ̀ ní nàìjíríà àárọ̀ bí ó dàbí kí ọ̀ràn ọmọ níṣẹ́ ni kò ní mú ọjà padà wá kò tún ní mú owó yẹn padà wá báwọn politician wa ṣe ń ṣe gẹ́lẹ́ nìyẹn àárọ̀ wọn lọ wé kán lọ represent wa nǹkan tó lọ represent wa fún àní bí wọ́n kí ló bá bọ̀ ń bẹ àní bí wọ́n àwọn náà dẹ̀kẹ̀rẹ́ ní jíṣẹ́ fún wa everybody máa dákẹ́ abẹ à ń wòran ní UK nígbà wọn kì í ṣe bẹ́ẹ̀ òfin wà níbi àwọn gan tẹ̀ lè fi bò because tán bá fi bò àwọn èèyàn máa pariwo wọn sáyé. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ fún àlàyé ọ̀rọ̀ yín yẹn àwọn èèyàn àwọn ìbéèrè kọ̀ọ̀kan wà nínú ojú fọ́nrán but ó jẹ́ ìbéèrè mélòó kan ó wà ń bẹ̀ ẹnìkan sọ pé bàbá say something about the flag mi ò mọ ìbéèrè tẹ́ ń béèrè nípa flag kí ló wrong pẹ̀lú flag mi rò pé mo ti lè dáhùn yẹn ọ̀rọ̀ petition ara àjà tẹ́yìn bá ní solution ẹ mú wá ṣe rí kéèyàn máa sọ̀rọ̀ nípa flag ẹ gbàgbé yẹn brother mi tó bá yá àmọ́ débẹ̀ yẹn now wọ́n ní ìgbà wo la máa bẹ̀rẹ̀ brother Adétúnjí Olúòjó ó sọ pé ìgbà wo la máa bẹ̀rẹ̀ sí sign petition àwọn tí náà wà lára nìyẹn kí ẹ máa bẹ̀rẹ̀ flag kọ́ ló ń fẹ́ lẹ́yìn mi ni so wọ́n ní ìgbà wo ni petition fẹ́ bẹ̀rẹ̀ tá a máa bẹ̀rẹ̀ sí sign ẹ̀ òun la sọ fún wa yẹn à ń ṣèpàdé lọ́wọ́ lé lórí a fẹ́ kó gbogbo ènìyàn papọ̀ dẹ̀ ń ṣe rí petition tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn lọ́ọ̀yà tó ń wò ó wọn kì í ṣe méjì mẹ́ta mẹ́rin o tó gbọ́dọ̀ wò ó lè máa jẹ́ international lawyer tó máa wo petition yẹn so another petition máa bẹ̀rẹ̀ láìpẹ́ ṣùgbọ́n mi ò sí ní petition láti sọ pé àkókò báyìí torí wọn àti ìparí iṣẹ́ lórí ẹ̀ so nǹkan tí mo lè dáhùn nípa ibẹ̀ yẹn nìyẹn bọ̀ tí brother mi bá ní èsì míì ẹ jẹ́ kí wọ́n sọ. ṣe rí nípa petition yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ṣe rí in fact nípa torí kan ṣèkan lọ́lọ́run lẹ́ẹ̀kan ṣe rí petition méjèèjì tá à ń sàn yẹn ó dà ní kó lọ́run gan ní fi ṣe ni òfin jẹ́ kí petition yẹn gan rìn because tí petition yẹn bá rìn èmi fi ń dá yín lójú eléyìí tá à ń sàn tẹ́lẹ̀ ni o àwọn UK ò ní dá sí ọmọ àdúnù because àwọn nǹkan tá a kọ síbẹ̀ tá à ń béèrè fún kò ń ṣe nǹkan tí àwa Yorùbá ta fẹ́ àkọ́kọ́ tó tẹ ẹyọ kan ó ń sọ̀rọ̀ nípa protecting the southern people and the middle belt from Fulani genocide kò sí ṣé àwọn UK ló máa bá yín protect wa ni then tẹ bá tún wá wo gbogbo nǹkan tó ń kọ sábẹ́ gan ó ti wà too political jù ó ń dárúkọ APC PDP kìíní kan. èmi náà wò wípé wọn ò ní dá sínú nǹkan bẹ́ẹ̀ yẹn sentiment wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ní kẹ́ lọ sort out ìlú nǹkan ara yín wọ́n ní nǹkan tẹ́ lè yanjú láàrin ara yín ni tẹ́ bá tún wo second one náà tó tún sọ̀rọ̀ nípa Yorùbá self determination and self defence yẹn náà àwọn ọ̀rọ̀ tó ń kọ sábẹ́ ẹ̀ náà kò fi dí nǹkan múlẹ̀ pé kí lẹ fẹ́ gangan because ẹ rí UK tẹ́ bá máa competition sí wọn ẹ gbọ́dọ̀ kọ nǹkan tẹ́ ẹ fẹ́ gangan nǹkan kan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ jẹ́ kẹ́ ṣe fún wa nǹkan ẹ̀ náà máa ń gbọ́ nítorí nǹkan báyìí lẹ fẹ́ yẹn nǹkan ẹ̀ náà máa lọ jókòó ẹ wọlé táwọn ensars wọ́n ní pé sanction Nigerian government for the Lekki massacre fún nǹkan tó ṣẹlẹ̀ ní Lekki massacre ẹ mọ̀ àwọn náà dẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀ gbogbo ayé lórí nǹkan tó ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ wò pé wọ́n dẹ̀ rí evidence pé gbà tí pẹ́jọ́ ẹ̀ kọ́kọ́ dọ́dọ̀ wọn tó notify wa pé àwọn ti gbà á ipò ke àwọn máa debate lé lórí kí ló wọ́n kọ́ sọ́nbẹ̀ oníkè because àwọn ń ṣe investigation àwọn lọ́wọ́ ìgbà tó yá wọ́n láwọn ti ní enough evidence láti
láti debate lórí petition immediately lọ́dẹ̀ àwọn máa sanction Nigerian president because nǹkan tẹ́ béèrè fún òun náà ń ṣe yẹn bọ́ẹ̀ lè máa sọ wípé. now ẹ jẹ́ ká lọ sórí question mi torí àkókò wa ẹ jẹ́ ká lọ sórí question mi ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí orúkọ broda wa tá à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ tá a bá ti sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́wàá torí a lè parí program yìí àtú wá béèrè lọ́wọ́ wọn ká tó parí pé ṣé wọ́n tún lè pàdé wa because ọ̀rọ̀ petition yẹn la fẹ́ mọ̀ or action la nílò wọ́n ti gérí bàbá ọba kan o ọba yẹn o lájẹsára kò sí tó kàn mí ọba bá lọ kó sódò kó kú òun ló mọ̀ so tèmi ni wípé kí ìran tó ń bọ̀ mọ́ jìyà I don't care about àwọn olè wọ̀nyẹn èyí tèmi mọ̀ ni wípé kí ìran wa mọ́ jìyà that's it now question kan wà tí wọ́n ń béèrè but a máa béèrè lọ́wọ́ brother wa yẹn later pé ǹjẹ́ wọ́n máa ráàyè ṣe máa pé ìlú òyìnbó mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ kinní kan tí n bá parọ́ kí brother Gbénga kan já mi ẹrú la wá ṣe ń bí gbogbo ẹni tó wà ń lu òyìnbó àfi tẹ́ bá fẹ́ parọ́ ẹrú lẹ̀ ń ṣe this is digital slavery ìgbà tán kó wọn bàbá wa ń gbà yẹn wọ́n kó wọn practical slavery ni raw organic slavery làwọn bọ̀ tẹ́lẹ̀ digital slavery là ń ṣe táìmù là ń bá ṣiṣẹ́ kò sí sinmi kan ìsinmi ẹyọ kan báyìí kò sí bíìlì dẹ̀ ti kúnlẹ̀ ní ìgbà tó ṣùn parí lọ wọn bí ẹ̀dá kó mọ̀ san bíìlì èyí tẹ́nìkan á kó mọ́tò 100 ìjọ tó pẹ́ra ní sẹ́nẹ́tọ̀ olóbùkú tí wọ́n á kó mọ́tò jọ rẹ̀rẹ̀ tí wọ́n á kọ́lé rẹ̀rẹ̀ bó ló fẹ́ san mortgage bó ló fẹ́ san owó táàsì tí mò ń san lórí ilé yìí ó tó bẹ̀rẹ̀ foundation owó táàsì ní àárín oṣù mẹ́fà táàsì kan wàá fi kọ́lé ẹ̀dẹ́ limited ní Nàìjíríà ń bẹ̀ yẹn kẹ́ ẹ bá mọ̀ pé Ọlọ́run ràn wá lọ́wọ́ dé tó bẹ́ẹ̀ so ohun tí mo wá ń sọ ni pé ẹ bá pé ètò ẹ bá share ẹ torí lecture gidi lélẹ̀ now brother mi ṣe ayé ẹ̀ tẹ́ ń béèrè pé time wo náà bá bẹ̀rẹ̀ petition sign a máa sọ ẹ tún pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí tó bá jẹ́ pé ó jáde ní ọjọ́ Wednesday ní àárọ̀ tí mo tún ṣe program a máa tún sọ àwọn tó ń ṣètò mi brother mi kò kì í máa sọ àwọn Citizen ay ni o Gbẹ̀du ni o Amáyégún ni o ọmọọba Adéjọkẹ́ Lady B bàbá mi Bàkáì ìyá Dára ìyá mi Erelu bàbá mi Adé Thomas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló máa sọ torí àfẹ́jọ ṣe kíní yẹn tá a dẹ̀ gbé fún lọ́ọ̀yà wọ́n ti kọ́ already but a fẹ́ jẹ́ kí lọ́ọ̀yà kan wò ó kán bá wa eléyìí tí brother wa sọ kò wá ní sírù ẹ̀ ń bẹ̀ kò ní sẹ́wọ̀n pé téèyàn bá fẹ́ ẹjọ́ làwa máa ń kọ́ Yorùbá àkèkọjà ẹgbọ́n kan tí brother yìí sọ lẹ́ǹkan yẹn ìgbà wo làwọn Igbo brother wa ti bẹ̀rẹ̀ tiwọn ó ti pẹ́ láyé kẹtẹ́ máa fi mọ̀ pé Yorùbá òṣòro bá jà nìyẹn ẹ̀yin ẹ fẹ̀gbẹ́lẹ̀ fagbépo ara ló ń ya yín ẹ farabalẹ̀ ẹ dín sùúrù jàre mẹ́ra pẹ̀rẹ̀kẹ́ mi múyà now ẹ gbọ́ brother mi. Yes sir. UNPO àwọn UNPO wọ́n ti jà fáwọn ìlú kan tí ẹ̀jẹ̀ ò dẹ̀ ta sílẹ̀ nílùú yẹn ṣùgbọ́n àwọn kan ń bèrè ń sìn wọ́n ní fúláàgì tá a gbé sẹ́yìn tẹ̀ ń wò tó ń fẹ́ lẹ́lẹ́ àti eléyìí tó wà nínú UNPO wọ́n ló yàtọ̀ síra wọn ìyẹn ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́lẹ́ẹ̀kejì àwọn kan wá ní gbogbo ilé tẹ̀ ń sọ wọ̀nyí bàbá àròpọ̀ eré ẹ̀yin ṣe mọ̀ pé python lẹ́yìn python níyìn ẹ̀ ní fẹ́ kí ọmọ chọ́ọ̀chì yín ó kú ṣùgbọ́n àwa rẹ́dì láti kú sẹ́ẹ̀ a fẹ́ jagun sẹ́ẹ̀ kí nìyẹn ní í ṣe pọ̀ pẹ̀lú UNPO tó jẹ́ pé ǹjẹ́ ká lọ fọwọ́ wa ká lọ kóbọn báyìí ṣé ó máa ràn wá lọ́wọ́ pẹ̀lú petition pẹ̀lú ọ̀rọ̀ UNPO wọn ìbéèrè méjì ni o. ṣe rí ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa flag kò ṣe flag ṣe rí kò flag yẹn ò for now kò tí ì mean ní kankan ṣe rí tí a bá gba ilẹ̀ Yorùbá tán nǹkan kan wà tó máa ń pè ní transition period ó mì pé gbogbo time tí ẹ mọ̀ a fi máa jókòó tá a fi máa jírò lórí gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe nípa economy ni o religion ni o òfin tá a máa lò ẹ mọ̀ constitution wa
ẹ mọ̀ gbogbo àwọn nǹkan tá a máa ṣe ṣá torí tí ìlú máa fi dúró there is something tó ń pè ní transition even gan owó tá a máa ná passport tá a máa ṣe gbogbo design ẹ̀ oríṣi ẹ mọ̀ gbogbo nǹkan yẹn wọ́n pè ní transition period tó bá máa tó àkókò yẹn jẹ́rí gbogbo ilé ìtàn sọ pé flag kan yàtọ̀ kò yàtọ̀ kíní kan ṣe kò ṣe yẹn gbogbo time gbà yẹn ni gbogbo everything máa come to ìgbẹ́ lámáyẹ̀ṣẹ̀ agree lórí nǹkan tá a bá fẹ́ lò. ẹ bá wo UK nísìn láti 2016 ni wọ́n ti jáde kúrò nínú European Union. So ọdún méjì ni wọ́n fi ṣe transition period tiwọn. Currently báyìí pálí wọn tó ń lò red ni tó bá ti di ọdún tó ń bọ̀ ṣe pálí yẹn máa change the colour. Because ọ̀hún ní sí nínú European Union mọ́ wọ́n máa ti gbogbo bọ́dà wọn. So gbogbo àwọn European Union country tó dẹ̀ wà nínú ìlú wọn wọ́n ti sọ fún wọn pé gbogbo yín o ẹ lọ máa gba permanent resident permit yín nísìnyí ọdún méjìlá fún yín. So gbogbo òfin wọn náà àtòfin tó change eléyìí tó change ọdún méjì náà fi jókòó náà fi ń gbé gbogbo nǹkan tó lè fẹ́ cause wàhálà náà fi jókòó náà fi gbé gbogbo ẹ̀yẹ̀ wò. ẹ ṣe mo fún wa tó mo gbogbo flag kò ṣe flag transition period yẹn a máa sort gbogbo in fact ẹni gbogbo ìgbà yẹn gan lẹ́nu mi ò bá máa kò jù ìgbà yẹn la máa wò pé ibo ló fẹ́ jẹ́ capital wa bẹ́ẹ̀ni ibo la fẹ́ lò fún ìgbà yẹn gbogbo yẹn máa ṣẹ̀ṣẹ̀ máa wáyé constitution la fẹ́ lò. ẹni sùúrù mo fẹ́ shipping brother mi níbi tẹ́ sọ̀rọ̀ dé yẹn torí tá a bá ní ká ẹ máa sọ lọ ó broad gan àárín yẹn broad gan now ṣe rí àwọn èèyàn tí wọ́n sì ń sọ̀rọ̀ kìnnì kan ìgbà kan wo kan blueprint ti wà lẹ̀ then ẹ mọ̀ ṣe rí àìmọ̀ ẹni tí ò mọba ló ń fọba ṣeré ẹ mọ̀ Yorùbá o. ẹ lè mọ nǹkan tí mo fẹ́ sọ yìí sá ṣe rí lára constitution tí bàbá ó lọ́wọ́ tó ń lò fún western region àwọn òyìnbó gan wá ń kọ́pì ẹ̀ lọ́dọ̀ wa. mo sọ gbà kan wọ́n rò pé irọ́ mo ń pa ni. wọ́n wá ń kọ́pì ẹ̀ lọ́dọ̀ wa. wọ́n rò pé irọ́ mo ń pa ni. ṣe rí nǹkan tí bàbá Awólọ́wọ̀ tó fi darí western region nígbà yẹn tó jẹ́ pé àwọn Fúlàní mọ̀ọ́mọ̀ mo repeat intentionally wọ́n dìídì tí n bá tún lédè tí mo lè sọ wọ́n wá bàjẹ́. bẹ́ẹ̀ni. but irú Singapore sì wọ́n wá kọ́pì kìíní yẹn lọ ìlú yẹn dẹ̀ ń da so ẹ gbàgbé gbogbo ìkẹtẹ́ yìí sọ. ọdún mẹ́wàá ló tèkì Singapore láti di bọ́n ṣe dà yẹn. 10 years péré ló ń lò. so ẹ jẹ́ ká gbàgbé ìyẹn but pàtàkì ẹ̀ tó jùlọ àwọn kan wọ́n ń sọ̀rọ̀ kan bí báyìí pé brother mi James Coker ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní my car insurance is 1,600 for 2 cars and children new driver. ṣe rí àwọn ọmọ tó bá fẹ́ drive nílùú yìí tó jẹ́ pé wọ́n jẹ́ teenage owó insurance wọn òun ní gélété ní. tá à ń sọ̀rọ̀ tẹ́nìkan kan kó mọ́tò wèrè jọ Nàìjíríà ìlú tó ti bàjẹ́ ìlú tó ti forí sọ ogun ayé yẹn ìlú àwọn òkú ẹnìkan dẹ̀ ti sọ pé Nàìjíríà ló fẹ́ dúró tì ẹ wo mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn torí inú mọ bí mi dẹ̀ fẹ́ bínú brother mi ìbéèrè tá a máa béèrè lónìí á kù méjì péré káwọn èèyàn tó pè wọlé bóyá wọ́n ní béèrè lọ́wọ́ yín. Yes sir. Now lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbéèrè látọ̀dọ̀ àwọn èèyàn tó lé ní o lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bọ̀ kí tó béèrè yẹn mo fẹ́ dá ẹni lóhùn ó ní ó máa da ká make it easy kí petition kó lè wá easy láti sign then a ti gbé kinní kan kalẹ̀ application tó pè ní apps ẹni tí ò bá mọ̀ sign kó fọkàn balẹ̀ tẹ́ bá ti fi information yín sí but ibì kan wà ńbẹ̀ tó máa sọ pé tó máa béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ̀yin fún ara yín ṣé ẹ fi inú fẹ́ dọ̀ tẹ́ fẹ́ sign ni ẹ̀ so àwọn kan ti wà expert tá employ tó jẹ́ pé wọ́n máa jòkó ni tó máa bá wa ṣiṣẹ́ yẹn tí yín ni pé kẹ̀kẹ́ download app yẹn kẹ́dẹ̀ tinú ẹ̀ fill information yín tẹ́ bá ti send ẹ̀ báyìí ó ti sign nìyẹn ẹ kàn fọkàn balẹ̀ then email yín ẹ̀ dẹ̀ gba
ẹ̀ẹ́dẹ̀ gba notification lórí email yìí so à ń ṣe iṣẹ́ àdúró àtọ̀ ẹni tó sọ pé ó yẹ kó wà online yẹn ẹ̀yin ẹ fọkàn balẹ̀ gbogbo ìwọ̀n yẹn là ń ṣiṣẹ́ lé lórí ṣé rí àgbò tó fẹ̀yìn lọ agbára ló lọ mú wá la fi ṣe náà ìbéèrè mi ni wípé àwọn ọ̀dọ́ tí wọ́n á ra data wọn ò fún wọn iṣẹ́ o kò yé yín wọ́n jáde léwe nothing gbogbo nǹkan odo kájà sọ pé odo ṣe mọ̀ pé tá a bá ti gba ní school lọ́jọ́ sí tá a bá ti fẹ́ẹ̀lì tíṣà wa wá fi bírò pupa a wá fi ya orí wa a ya etí sí a wá ya ojú a wá ṣe to odo láńtó mo mọ̀ gbòdo díẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́n ṣe àánú wa ńgbà tán fèdè Yorùbá kọ́ wa English yìí ni tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n pẹ̀ nìkan fẹ̀yìn èèyàn wa nígbà tán sọ pé no vernacular in this class ẹnìkan wà ní kíláàsì wa so ó wá sọ iṣó tó sọ yẹn sáà pé kò gbóyìnbó iṣó kò mọ̀yìnbó iṣó ó wá ní ó kàn bínú pé ní tíṣà wá sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ wá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kò lè rojọ́ ó ní this I happy you ó ní I hear piu kí ni òyìnbó piu tíṣà ò ní nǹkan tó lè sọ ipe kí ló mí iṣó àbí tíṣà wá ṣe sọ pé ṣé iṣó ó ní yes iṣó ẹgbọ́n kí ló òyìnbó iṣó nítorí náà nǹkan wọ́n kó wa sínú wàhálà ni ó jọ eré kì í ṣàwádà ó wọ́n kó wa sínú wàhálà yẹn la wá sọ pé kí gbogbo akáàfọ ṣọ̀kan ká wá kú òun ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ bí mo ṣe ń béèrè question yẹn lọ́wọ́ yín last question fún tòní nìyẹn sà wọ́n ń jà fún EndSARS wọ́n ń ṣe lé wọ́n ń ṣe tọ̀hún gbogbo wọn ló most of them ló ní device lọ́wọ́ sà nǹkan tán fi wọ́n ní iPad wọ́n ní fóònù kò sí nǹkan tó ń ṣàìní but most of them ló gbàgbọ́ nínú Nàìjíríà kò yé yín wọ́n gbàgbọ́ nínú Nàìjíríà now lórí ọ̀rọ̀ UNPO mọ́ ti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí ṣé àmọ̀ wípé UNPO ò dá sí wọn ò dá sí torí wípé inú Nàìjíríà ni wọ́n gbàgbọ́ sí ìmọ̀ràn wo lẹ lè fún wọn torí pé wọ́n á fi fóònù wọn wọ́n á lọ fi sáìnì Big Brother Naija wọ́n tún máa ń sanwó bóyá wọ́n ní 5 naira àbí 20 naira àbí 50 naira àbí nǹkan mi mọ yìí ẹ̀ torí mi ò mọ nǹkan lórí burúkú ń ṣe ń bẹ̀ so kí làmọ̀ràn yín ẹ̀yin ti lọ sógún ọdún ó kù díẹ̀ kó pógún ọdún tẹ́ ti wà ní United Kingdom ǹjẹ́ wọ́n gbérù nǹkan rádaràdá ìkalẹ̀ ní United Kingdom ká máa fi gba ògo ọjọ́ ọ̀la àwọn ènìyàn ǹjẹ́ kí ni ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ lórí ọ̀rọ̀ pé a fẹ́ sáìnì torí táwọn ọ̀dọ́ bá sáìnì petition tó yẹ ká sáìnì tó bá jẹ́ pé ọ̀dọ́ gẹ́gẹ́ bí ohun tí mo kà ní UNPO tó bá jẹ́ pé lórúkọ Yorùbá Nation náà ti jáde tá a ní sí UNPO Nàìjíríà àti eléyìí tó pera ẹ̀ ní Sanwó-Olú àti eléyìí tó pera ẹ̀ ní Bintunu àti gbogbo wọn mo mọ̀ pé wọ́n máa jẹ ìyà òkè náà ti máa jẹ ìyà wá so kí làmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ wa báyìí ẹ ṣe. ṣe rí àkọ́kọ́ mo sọ kínní náà ní àyẹ̀bàtà ọkọ̀ ṣe first show. bẹ́ẹ̀ni. wípé ṣe rí tí wèrè tó bá fi lè mọ̀ wípé wèrè lòun ipò òun ya wèrè Yorùbá ní gbọ́dọ̀ yẹn lára wèrè yẹn yá Bíbélì kan tún fìdí ẹ̀ múlẹ̀ ó ní pé ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ wa ni wípé púpọ̀ nínú wọn wọ́n mọ history wọn. ọkàn wọn pé ọkàn bí àwọn sínú Nàìjíríà àwọn dẹ̀ ti gbàgbọ́ wípé orílẹ̀-èdè ní Nàìjíríà. Meanwhile Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè ìlú lásán ni Nàìjíríà jẹ́ Yorùbá lórílẹ̀-èdè because mo ti sọ ní last week èdè lọ́lọ́run fi pínlẹ̀ so ẹ bá ń sọ pé orílẹ̀-èdè Yorùbá ní inú ìlú Nàìjíríà bó jẹ́ kó ṣe máa rí nìyẹn because tẹ bá ń pe Nàìjíríà ní orílẹ̀-èdè nísìn kí lè dé Nàìjíríà ò lédè now kí má fa ọ̀rọ̀ yẹn gùn ṣe rí ìtorí àwọn youth yẹn wọ́n understand
ìyàtọ̀ tó wà láàrin Yorùbá àti Nàìjíríà ń sìn so àwọn kan believe pé Nigeria is a country ibẹ̀ dẹ̀ náà bí àwọn sí òun náà fi ń jà fún Nàìjíríà tẹ́gbọ́n fẹ́ kú fún Nàìjíríà tẹ́ bá dẹ̀ wo iye àwọn èèyàn tó ti kú fún Nàìjíríà sà ẹjọ́ kí ló tẹ̀yìn ẹ̀ jáde kò sí nǹkan kan. àwọn èèyàn ńláńlá gan tó kú fún kẹ́ńsáró wíwà tó kú fún Nàìjíríà kí ló jáde lẹ́nu ẹ̀. Yes sir because Nigeria ò recognize it because Nigeria ò kì í ṣe orílẹ̀-èdè tẹ́ bá wo Amẹ́ríkà kan lásán American citizen kan ni wọ́n kidnap nílẹ̀ Haúsá ẹ̀mọye sójà táwọn tí Amẹ́ríkà rán wá pé kọ́ wá rescue one American citizen. bẹ́ẹ̀ni. but tẹ́ bá wo ara gbogbo ẹnu Yorùbá òkò yìí náà lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí náà ni because orí pé àríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan a máa tún máa fẹ́wọ̀ ẹ̀yà míì ju ẹ̀yà títí wa lọ a ní connection yẹn pẹ̀lú ilẹ̀ Yorùbá kò sí níbẹ̀ èdè àgàgà pàápàá jùlọ èdè òyìnbó tó fi ń kọ́ wa yẹn kò jẹ́ kí connection Yorùbá yẹn kó wà nínú wa. ṣẹ̀dẹ̀ rí òun lọ fi ní pé àwọn ọ̀dọ́ nísìnyí wọ́n need orientation ṣẹ́ni àwọn tó dẹ̀ ń pariwo wọn Nàìjíríà yìí tábà níbi ká wo Nàìjíríà gan léde ṣé Nàìjíríà gan ẹnìkanjọ́ kan tó ń bá mi rágìó lọ́rọ̀ wọn Nàìjíríà in fact just kò tí ẹ̀ tó 5 minutes gan tí mo kàn ṣàlàyé àwọn kankan mo ní kó kàn fún mi explanation by bàtò nǹkan tó dá àwọn ọ̀rọ̀ tí mo kà sílẹ̀ gan fúnra rẹ̀ ojú ẹ̀ clear ó ní Nàìjíríà ó là kì í ṣe ọkàn ẹni tí mò ń sọ yìí sìn agitation Yorùbá yìí gan ó tún kálára ju tèmi lọ ń sìn. now ẹ ṣe brother mi now kí wá ní. àwọn ẹ má bínú sá àwọn ọ̀dọ́ ṣe rá àwọn youth yẹn ara nǹkan tí ò yé wọn ni pé ká ní tọ́mà ẹwọ́rọ̀ example ní sọ́n ti yọ history kúrò nínú curriculum wa ó dẹ̀ nídìí ẹwà Amẹ́ríkà náà sìn kí ni Donald Trump ṣe pẹ̀lú history Amẹ́ríkà tó lóun fẹ́ yọ black history kí ló fún àtọ́ bí pé why ó ní pé torí pé táwọn black tó máa ń ka history wọn inú wọn máa bí wọn pé àwọn kó wọn lẹ́rú wọ́n máa mọ̀ pé àṣekàbá ilẹ̀ ti ṣe fún wa. bẹ́ẹ̀ni. so ẹni pé Nàìjíríà náà sìn ọ lọ yọ history yẹn. ẹ jẹ́ kí n dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn. ẹ jẹ́ kí n dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn. ọjọ́ táwọn ọ̀dọ́ bá mọ̀mọ́ ṣe gbé Nàìjíríà kalẹ̀ ẹ máa ní kójú wọn máa là. brother mi. wọ́n máa rí pé Nàìjíríà gan-an kò ń àwọn ọmọ Nàìjíríà rárá. brother mi. àwọn máa gba kíní ìgan jù wá lọ. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ sà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé ẹ available fún àwọn èèyàn yín bákan náà. mo wà available sà. ok now ǹjẹ́ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ ṣe sọ yìí tí àwọn blacks tán bá ti wá sí ọ́fíìsì mi ṣọ̀rọ̀ mi yín àwa wojú mi and where you from ṣe mọ̀ pé accent mi ò ṣakọ mi ò accent mi ó yí bí ẹran náà mọ̀ ni kò tí tó kàn pẹ̀lú yìí so now ọwọ́ mo sọ fún wọn tó bá ti wá wọ́n ní ẹ̀yin lẹ fi wálẹ̀ tẹ́lẹ̀ wá kó wa látijọ́ yìí ká padà sílé òun lẹ́dẹ̀ ṣe rí tí àwọn blacks tán bá ti rí àwa black Africa inú wọn ò kì í dùn sí wa wọ́n hate wa láti kí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn lẹ́yìn wọ́n believe pé àwa la tà wọ́n èmi wá sọ fún pé mi ò mẹ́ni tó tà yín o mi ò mọ̀ ń pa ẹ̀ ìran tèmi ìran àwọn wèrè ló ti lọ yẹn ìdí nìyẹn tí mo fi sọ fún àwọn youth tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wá gbọ́ another dimension lecture lórí ọ̀rọ̀ UNPO láti ọ̀dọ̀ brother Gbénga àwọn náà àti ready fún yín ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé àkókò tító kẹ́ béèrè any question tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ṣé rí ẹ má jẹ́ ká tanra wa ẹ má jẹ́ ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ ṣé rí EndSARS tẹ́ ṣe bó ṣe dáa tó bó ṣe nípọn tó bá jẹ́ pé ní under Yorùbá nation lẹ ti ṣe rádaràdà tán ṣe tán sọ pé wọ́n jòkó panel tán purọ́ yẹn kò lè ṣẹlẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ ẹ tún lọ ka UNPO. kọ́ lọ ka dáadáa o. ẹ lọ kà á torí mo mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ Yorùbá lẹ ẹ smart ìbàjẹ́ èyí tí wọ́n lọ táwọn lọ́ọ̀yà èké lọ ń ṣe kíní yẹn kò lè ṣẹlẹ̀ àwọn ló máa gbé ọ̀rọ̀ yẹn rù. ẹ sà ẹ má bínú sí nǹkan tí mo fẹ́ sọ yìí ṣe rí nǹkan wà tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí àwọn míì ń wò pé tí Nàìjíríà bá pín pé tí àwa Yorùbá bá jáde wọ́n ń rò pé a fẹ́ dá ogun sílẹ̀ ibo la fẹ́ káwọn Ìgbò lọ ibo la fẹ́ káwọn Haúsá lọ now ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí dáadáa ṣe rí tí Yorùbá bá jáde nínú Nàìjíríà
kò ń ṣe pé a máa sọ pé kí gbogbo àwọn Ìgbò tó wà ń bẹ àtàwùsá wà ń bẹ kán lọ. no. kò ń ṣe Haúsá àti Ìgbò nìkan ló wà nílẹ̀ Yorùbá, Ghana wà ń bẹ, India wà ń bẹ, gbogbo ìlú ló wà nínú ilẹ̀ Yorùbá náà. Right. ṣe rí tí Yorùbá bá jáde nǹkan tá à ń sọ ni pé especially insecurity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nísìnyí a máa lè provide the security wa. In fact mo ń gbọ́ interview lọ́ọ̀yà kan ó ní pé irú Oǹdó yẹn pẹ̀lú bọ́n ṣe pa ọba lóǹdó ń sìn lásán ó ló yẹ kí helicopter àti fighter jet ó yẹ kó ti máa fò ní gbogbo territory Oǹdó pátápátá báyìí kí heavy military ó ti wà nínú gbogbo epo bọ̀ bàtẹ́ pé a lè manage security títí wa gbogbo security of federal government ló wà. Báwo la ṣe máa kó gbogbo ògo Yorùbá tá máa kó lọ́wọ́ àwọn Fúlàní ní Aso Rock? It is wrong. Wọ́n dẹ̀ pa ọba tó ń pa yẹn ọba ìlú mọ́mì mi ni. Ọmọ Oǹdó ni màmá tó bí mi lọ́mọ. Ó wà disgraceful to the all Yorùbá descendant. Ẹ wo odindi ọba náà pa yẹn o kí ó má tiẹ̀ tí ì sí heavy military ẹ mọ̀ àbí ordinary citizen kan kò ń ṣe citizen tó ń ṣiṣẹ́ fún ìjọba Amẹ́ríkà, just normal citizen bí èèyàn lásán ní ọkàn kidnap o ní Amẹ́ríkà. ẹ wo sójà tó ń send wá sí Nàìjíríà láti wá rescue citizen kan lásán. ẹnìkan kìdẹ́ ń ṣe is not a prominent citizen no, it's just an evangelist religiously òun ló jáde kò okay. so ṣẹ́rí ara nǹkan tó ń fà á tẹ́ pé mo sọ lẹ́ẹ̀kan nǹkan tó fà á tẹ́nu wọn àwọn fi ṣọ̀kan ẹ wo arábìnrin kan tẹ́ gbé wá ní last week táwọn Fúlàní ń jẹ oko ẹ̀ nígbà tó di pé ọ̀rọ̀ yẹn tó ẹ wo báwọn èèyàn kan ṣe dìde wúmọ̀ ẹ̀gbọ́n ni pé ẹnu Yorùbá kò ṣe tá bá dá dúró sẹ́ gẹ́gẹ́ bí Yorùbá sẹ́ a máa jà fúnra wa ibẹ̀ ni wá ti máa kó ó ti wà nínú Bíbélì ipe nígbà táwọn èèyàn kan tí wọ́n ń sọ èdè kan náà ó ní ìmọ̀ wọn ṣọ̀kan ẹnu wa máa kò ṣáá ni a máa jà fúnra wa tábàdẹ̀ nípa fẹ́ lọ nǹkan tó yá àwọn ọ̀dọ́ ni pé ẹ lè léèyàn lọ ìlú tá wà ní UK tá wà yìí sìn mo fi ń dá yín lójú 80% ti company tó wà nínú UK àwọn foreigner ló ní àwọn Russia China Nàìjíríà gan ẹmọ investment tó ní síbí èmi tó bí mi sílùú yìí sìn mo dẹ̀ jẹ́ British citizen mo dẹ̀ ní pálí mo dẹ̀ ní British passport lọ́wọ́ tí ó bá gbọ́ láti tí wọ́n ní mo fẹ́ lọ contest fún prime minister lóyìn sìn mo lè dé bẹ́ẹ̀ tí n bá ṣe ok mayor of London lẹ́ni ọmọ Pakistan ni ọmọ Pakistani ni home secretary ọmọ India tabanika máa kà lọ Boris Johnson tẹ́ ń wò tó jẹ́ prime minister wá ń sìn America náà bí sí bàbá ọmọ Germany ìgbà táwọn UK gan tó máa jáde nínú European Union yìí gbogbo àwọn EU tó wà nínú wọn lé wọn lọ wọn sọ fún wọn pé wá ẹ lọ apply fún indefinite leave to remain can remain permanently but tá bá ti lè ti bọ́dà wa tá ti ṣe òfin tá bá ti ṣe yẹn òun lẹ́ máa tẹ̀lé. ẹ ṣe thank you mo fẹ́ràn ibi tẹ́ bá dé yẹn ní báyìí rí gbogbo yín sódì wà tó máa ka yín mọ́lé mo bá ẹnìkan sọ̀rọ̀ lánàá ẹ má bínú sá mo bá bọ̀ ìkan sọ̀rọ̀ lánàá ó lóun so believe in one Nigeria débi wípé ó ní bọ̀ láti gba ẹ̀ ń sáà ló ti mọ̀ pé kò tiẹ̀ sí nǹkan tó ń jẹ́ wọ́n nẹ̀ ó ní díẹ̀ ló kú báyìí òun ò bá kú. ṣe gbọ́. àwọn youth gan ti ń wake up ẹ yẹ ká dìde ẹ ká jíṣẹ́ rí is fún benefit wa Yorùbá gan ọ máa treat yín bí first class citizen ní Nàìjíríà ní sin màálù gan ṣe ní last ẹ gan ẹ fi fídíò yẹn gan ẹ fi fẹ́ràn yẹn hàn náà bẹ́ẹ̀ni káwọn Fúlàní máa tún ní pé Ọlọ́run ló dá àwọn pé káwọn fẹ́ràn màálù ju èèyàn lọ ṣérù àwọn tẹfẹ́ máa bá tò nìyẹn tẹ́pẹ́ ṣàríà lọ́nà ń lò ẹ ṣe ká dá dúró ká dá wà yín youth. So brother mi thank you so much. In fact ẹ má bìkọ́ kí ni òun ká mi lára gan tẹ́ bá wà Amẹ́ríkà gan ẹ lọ wo àwọn Nigerians tó wà ń bẹ̀ àwa la kàwé jù ẹ wá sí UK kẹwàá we are so brilliant 10 years gan ti pọ̀jù fúnlẹ̀ Yorùbá láti dìde ọdún 10 ó ti pọ̀jù. ó ti pọ̀jù sẹ́ẹ̀. we have brilliant people ẹ wo music wa ní gbogbo Africa yìí. ó ní àti wo international level. ká bá lè dá dúró ẹ bá kó má láyé pé èèyàn kan ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ni ẹ sọ fún mi ẹ wo Nollywood ẹ wo music ẹ dárúkọ Haúsá Fúlàní tó ń kọrin tó ń contribute sínú entertainment wa ẹ dárúkọ wọn. ẹ ṣe bọ́dà mi. ẹ wo ẹ kàn imagine ẹ dárúkọ wọn tẹ bá wo ẹ wo election tó ń ṣe tán l'Amẹ́ríkà ẹ wo iye ọmọ Nàìjíríà lásán. ẹ mo yí ọmọ Nàìjíríà ẹ mo yí ọmọ Yorùbá tó win ní síìtì bẹ́ẹ̀ ni. tó ń vote wọlé tó ń win election. ẹ ṣe brother mi thank you so much.
so ní báyìí capability ló wà nínú agbọn láti gbèlú wa. ẹ ṣe àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ àmọ́ bẹ̀ sí gba ìpè báyìí ìpè kan ti wọlé bọ̀ ẹ jẹ́ ká gba ìpè bóyá ẹnìyẹn ní ìbéèrè lọ́wọ́ yín ẹ jọ ẹnikẹ́ni tí ó bá fẹ́ pè ó ní òfin ẹ mọ́ listing sí tọ̀dọ̀ yín ọ̀dọ̀ wa ní kẹ́ listing sí ohun tẹ́ ẹ fi ń gbọ́ wa ẹ pa ọ̀kẹ́ kú omi pátápátá ìbéèrè ní direct ní kẹ́ dẹ̀ béèrè à ń gbọ́ yín o ṣé wà ń bẹ̀ a ò gbọ́ brọ́dà yẹn mọ́ iṣẹ́ ń gbọ́ mi. à ń gbọ́ yín. a ti ń gbọ́ yín báyìí. mo ní àwọn kankan wà lórí Facebook tó máa ń pè ní pop-up pé ṣé a lè ṣe petition yẹn bí pop-up tó yẹ pé á rọrùn pẹ̀lú ti alẹ́ oní app tẹ fẹ́ ṣe yẹn pé tẹ bá ti open Facebook by app pop-up pé dà of sign petition pé àwọn èèyàn á lè tún tètè. a máa ṣe gbogbo ẹ̀ la máa ṣe. tẹ̀rí ọ̀rọ̀ lẹ́sọ ìfà kìíní yẹn gan a ti discuss ẹ̀ lẹ́ni nínú meeting àwọn pop-up ad yẹn a ti discuss ẹ̀ lẹ́ni ó máa wà nínú Instagram Facebook tẹ́pẹ́ táwọn èèyàn bá ti ṣí bá ó máa pop-up ọ̀dọ́ náà owó ló máa cost but nǹkan tá à ń ṣe nǹkan tó jẹ wá lógún ni so a máa ṣe gbogbo. a máa san ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí nǹkan tí ẹ ó dàn bàbá mi Almaroof nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa sanwó owó ló a máa san àwọn èèyàn wá dẹ̀ ti rẹ́dì kò yẹ yín sìn irú ọ̀dọ̀ tèmi sìn adidi invest lórí app àti website yẹn ni so kì í ṣọ̀rọ̀ a ò fi ṣeré rárá this time ẹ má rò pé bóyá ọ̀rọ̀ jẹgbẹ̀jẹgbẹ̀ a ò dẹ̀ dúró de bàbá sọ pé à ń ṣe dẹ̀ ṣe àmọ́ pé fún àpẹẹrẹ kẹ́nìkan máa sọ pé kí bàbá Akíntóyè máa ṣe gbogbo wàhálà tá à ń ṣe ṣe fẹ́ pa bàbá ń bàbá ni àwa fún ara wa gangan pàápàá ibi tá a bá ṣẹ́ dé alọ́mọmọ jábọ̀ fún bàbá ni òun ló máa sọ fún wa pé òkè ẹ ṣe báyìí no ó kù díẹ̀ ká tó ń bi báyìí àdẹ̀ bú sí action nǹkan tá à ń ṣe nìyẹn gbogbo wa ìkan náà inú ìfẹ́ a ti ṣe mítì kan darí láàárọ̀ kó tó di pa sọ̀rọ̀ lé wọ́n dẹ̀ tún wà nù mítì kan bàbá Almaroof ẹ gbóhùn sókè sà. ọ̀rẹ́ ẹ kúṣẹ́. yes sir. yeah mo fẹ́ pè yín sí àkíyèsí kan ni. all right. ìkọ̀ iṣẹ́ pọ̀ ńlẹ̀. bẹ́ẹ̀ni. bàbá Fẹlá ó kú sórí wọn Nàìjíríà mo mọ̀ pé tí bàbá yẹn bá ń bẹ láyé tì náà tí Fẹlá bá ń bẹ láyé tì náà kò ní sọ̀rọ̀ ń pa wọn Nàìjíríà ṣé ń gbọ́rọ̀ mi. gbogbo ayé ló ń gbọ́ yín sà. mo fẹ́ ká pé ọmọ ẹ̀ ṣeun àwọn tó bá ní nọ́mbà ẹ̀ wọ́n pè ṣeun kẹwàá interview ẹ̀ nǹkan mo rí lẹ́nujọ́ mẹ́ta tó ń bá àwọn gọ́ọ̀mẹ̀ntì fa wàhálà tó ń lágídí bàbá ẹ̀ ó kú sórí wọn Nàìjíríà ni because àwọn yúùtù yìí a ní ìdí wọn ní ọ̀dọ̀ wa and then bọ́ọ̀yì tó ń pè yẹn Davido tó kò ń ṣe gbogbo ọmọ tó bá bí fálẹ̀ lálẹ́ o ẹ jẹ́ ká mọ ibi tí àwọn boys yẹn dúró lé ẹ jẹ́ ká mọ ibi tí wọ́n tò sí àwọn tó bá mọ nọ́mbà wọn kán múná wa ní nọ́mbà wọn kán wá interview wọn ìkọ́ ọmọ Yorùbá ni wọ́n àbọ̀rọ̀ mi ò yé yín ọmọ Fẹlá ọmọ Yorùbá ni ibi tí wọ́n ń tò sí yẹn ká tètè fún wọn wọ́n ní ìsìn pé kò sí ọ̀nà níbẹ̀ àwọn tó bá ń gbọ́ yín tán bá mọ nọ́mbà wọn àbí tán bá mọ bá a ṣe lè gbé wọn wá sórí ètò sọ̀rọ̀ mi yé yín ó yẹ ká interview wọn ibi tán bá tò sí kán tètè fún wọn wọ́n ní ìsìn kán pe wé ọmọ mọ́ wọn létí pé kò sérè nínú wọn Nàìjíríà àlẹ́ gbogbo nǹkan tó ń sọ ẹ̀ mò ń wo àwọn èèyàn wọn post northern people they are wicked they can be wicked now wọ́n ní àfojúsùn ni àwọn bàbá wa àwọn ni wọ́n ní àfojúsùn àwọn náà sùn náà hanrun náà palala ẹ wo Sàdánà Sokoto speed tó ń sọ àwọn máa wà ruthless láti rú Nàìjíríà back in the 50 or 60 ló ti sọ̀rọ̀ yẹn ṣé wọ́n wà ruthless nísìnyí àbí wọ́n wà ruthless ta ló fèsì ẹ̀ ńgbà tó wà láyé ńgbà yẹn
nígbà tí òsì láyé gan mọ́ ń sìn gan máa kan sọ pé àwọn tó ní geographical ilẹ̀ tó pọ̀ jù ló ní Nàìjíríà tí wọ́n ti gbà wípé 1940 wọ́n jọ sún wá papọ̀ ni ta ló confront ẹ̀ nínú gbogbo wọn àwọn politician yẹn tí ò bá ṣe irú awúkókó yẹn tó ń fún wọn lésì. Are you getting my point? bẹ́ẹ̀ pé àwọn bọ́ọ̀sì yẹn ká mọ ibi tí wọ́n tò sí. ẹ ṣe ọ̀rọ̀ mi ò bá yẹn lọ. ọ̀rọ̀ bàbá mi Almaroof yẹn ó ní point tó pọ̀ kí ni response yín sí ní ìṣẹ́jú kan. ṣẹ́rí títí ọ̀rọ̀ títí Ṣeun Kútì mo mọ bí mo ṣe lè gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ mo mọ àwọn èèyàn tó mọ̀ dáadáa. mo mọ àwọn TV presenters àtàwọn newspaper tẹ́gbò mọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ náà sọ ẹ̀wọ̀n ká ti sọ kínní náà ṣẹ́rí tẹ bá wà àwọn bàbá lọ́wọ́ gan táwọn bàbá yẹn gan bọ́n ṣe léèyàn tán ní fọ́n tán lè kan tó tán kú sórí ọ̀rọ̀ Nàìjíríà gan kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ Nàìjíríà èèyàn ò lè kú fún Nàìjíríà because à ń ṣèkan náà ẹlẹ́yàmẹ̀yà ti pọ̀ jù nǹkan tó ba ìlú yẹn jẹ́ náà nìyẹn torí ìmọ̀ wa ò ṣọ̀kan à sọ èdè kan náà because oníkálukú interest ìlú ẹ̀ ló ń jà fún interest oníkálukú lóníkálukú ń jà fún àjà fún interest ìlú wa gangan bọ́tà bá dádú gẹ́gẹ́ bí ìlú òun la máa fi lè jà fún ìlú wa ẹ máa rí pé ẹnu Yorùbá máa kojú bá ṣe ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bọ́ yẹn sọ náà pé àwọn Haúsá ẹ̀wọ̀n burú wọn ṣe gbà ṣe tílẹ̀ Yorùbá bá dá dúró ẹ máa gba físà wọlé ni tó bá lẹ̀ ń gba físà wọlé bọ̀ gan òfin ti wà tó ìwọ tó bá ti rú òfin yẹn wọ́n máa mú ẹ wọ́n máa deport ẹ padà sílùú ẹ ní straight away a máa ní police a máa ní ọlọ́pàá títí wa kò dẹ́ ṣe pé bóyá wọ́n máa fi ṣe pé a fẹ́ fi ṣèkàbí kankan no ẹ wo ní lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ní wọ́n bá ọ̀kadà lẹ́kọ̀ọ́ sí àwọn ọ̀dẹ̀ tí àwọn Haúsá yìí dẹ̀ ń fa wàhálà pèsè àwọn lè bá ọ̀kadà wọn wọ́n bẹ̀rẹ̀ ní attack wọ́n sì bí ní ọdún táwọn àwọn sì jó police station náà ṣé tí ilẹ̀ Yorùbá bá dá dó táwùsá kan máa lọ jó police station tọ́wọ́n ní gbé wọn ní pípọ̀ tọ́ máa deport ẹ̀ padà sílùú ẹ̀ ni. ẹ jẹ́ ká tún gba ìpè mí. ara àwọn nǹkan tí UK tó fi ẹ má bínú sáà irú àwọn Eastern European yẹn tẹ́lẹ̀ tó máa ti. hold on. àwọn Eastern European tẹ́lẹ̀ nílùú tó máa ti commit crime wọn ṣe deport because ọmọ yìí. hold on. ok ẹ má bínú sáà mi wọn kí mi lè ń bá wí. yeah move Mr. Gbenga. Hello sir. Yes, brother mi hold on ẹ ti gbogbo ayé ń gbọ́ yín ẹ̀yin hold on now inú mi dùn fún ìbéèrè tí àti response yín fún dáàdì wa Almaroof yẹn so ẹ ti sọ pé ẹ máa ṣẹlẹ̀ èmi náà tún ṣẹlẹ̀ bọ̀ tí nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni wípé nǹkan tá a lè ṣe ni pé a máa kọ lẹ́tà sí gbogbo wọn ni because a ò lè drag èèyàn sínú nǹkan ẹ máa carry wọn along ni so tó bá wo view yẹn tó bá wo bó ṣe rí káwọn mọ̀ pé wọ́n ti jẹ́ ọmọ Yorùbá tẹ́lẹ̀ kí wọ́n tó darúpọ̀ mọ́ Ṣàpà understanding ló mọ́ta lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ wo program yìí ẹ lọ analysis yín ẹ fi sórí Instagram ẹ̀ bàbá wa tó pè lẹ́ẹ̀kan yẹn ẹ fi sórí Instagram Davido kò yẹ yín nìsín ṣe rí nǹkan tó wọn kàn mọ̀ ní pé anybody tó bá jà fún Nàìjíríà wọ́n kàn mọ́ ẹ wo ẹ gbóhùn sókè brother mi ní ìṣẹ́jú kan má jẹ́ ká waste time síbẹ̀ yẹn. ẹ kálẹ̀ sá orúkọ tèmi ni rédíò àwọn òtútù mo pè yín láti Ghana. ok. yes sir. nǹkan tèmi kàn fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ni pé sẹ́rí nípa ó ṣe Nàìjíríà bí ó ṣe Nàìjíríà yẹn àwọn kan tí bí ọ̀rọ̀ tẹ̀ ń sọ náà ni àwọn kò nígbàgbọ́ pé Nàìjíríà yẹn bóyá wọ́n lè divide àbí nǹkan kan especially àwọn youth because yìí nípa rọ́ fún yín ní orí Facebook mi ní ibi bá àmọ́ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́ máa bẹ̀ mí rí níwọ̀n dákun afẹ́ wá sí Ghana Nàìjíríà ọ̀dà kíníkíní kan bọ̀ ìgbà tí mò ń ṣàlàyé fún wọn yìí pé àyè pé Nàìjíríà fẹ́ pín owó báyìí wọ́n sì takùn kan yìí pé àwọn náà kò possible ni and then Nàìjíríà yẹn kò sí benefit kankan bẹ́ẹ̀ tí bá ní pé kí n rántí ní around 2016 sir mo ní gba ẹ̀mí tí pé ìfúndù mi tí pé adọ́tì rárá mi ní parọ́ fún yín jọ evidence panumọ̀dé lọ tó owó lọ́wọ́ chairman kan tó ń bẹ Lábẹ́òkúta wọ́n dẹ̀ rán mi lọ sí police station lọ́jọ́ ẹ̀wọ̀n oṣù police station lọ́jọ́ kejì nítorí pé bí ó pa mi lásán so Nàìjíríà yẹn ò lé torí ẹ̀ tó mo fi kúrò ní mo fi wulẹ̀ kúrò ní country yẹn pé ó dà pé country yóò bọ̀ síbu country tí ètò ìṣe country wa gan a sì ní àlàáfíà jù bẹ́ẹ̀ so Nàìjíríà yẹn èmi ti àgbègbè àwọn tẹ́mi pé mi mọ bíbà lórí Facebook mi nípòdò some of them wọ́n gan bú mi wọ́n ní pé wọ́n máa arrest mi pé nǹkan tí mò ń sọ so èmi ìbá ní pé ká tó mọ
máa cry best wọ́n ká tó máa ṣàlàyé fún ọkọ ọ̀nà kí wọ́n lè gbọ́. ẹ ṣe thank you sir thank you. ẹ̀gbọ́n nǹkan tí bọ́dà yẹn sọ ó ní òun lọ tọrọ oúnjẹ lọ́wọ́ ṣíàmọ̀ nìkan inú police station ló ń sùn mọ́jú torí pé ó lọ tọrọ oúnjẹ nǹkan tó fẹ́ kẹ́ máa ṣe nìyẹn kẹ́ wá máa tọrọ oúnjẹ ríṣẹ́ Ṣeun Kútì tí mo fẹ́ kí bàbá mọ̀ ni pé nígbà tó fẹ́ ṣe mítì tó ṣe ẹ̀rí tán lọ lé síjì sí shrine ni ìlú yẹn òun ṣèlú òun gan fún ara ẹ̀ mọ̀ but olólọ́jọ́ orí ẹ̀ èmi síléètì lèmi fi kàwé síléètì so but ibi ẹ jẹ́ ká máa jàjà wa lọ tó bá yá oníkálukú ló máa join ẹ̀. kí lorúkọ yín. hello. ẹ ṣeun. ẹ káàsán ẹ kú ètò orúkọ mi ni Ọlá láti Poland. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín gbogbo èèyàn ló ń gbọ́ yín. mo fẹ́ béèrè ìbéèrè kan lórí póòlù yẹn. ok sir. nípa ẹ sọ pé póòlù méjì kan ló wà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni so ẹ sọ pé kan ti expire. bẹ́ẹ̀ni. so póòlù kan wà tẹ́ pé ẹ sọ pé yóò ti expire. so ìyẹn kẹ̀ kò dẹ̀ ti pé 100,000. so níwọ̀n tó fẹ́ jáde nísìnyí tó bá ti jáde tí everybody bọ̀wọ́ lù tí yóò bá tẹ̀ pé bóyá tẹ̀ pé bí 70 tí èyí tó ti ṣe tẹ́lẹ̀ tí yẹn pé bí 30 so ṣó possible kọ́ gádà méjèèjì papọ̀ like pé ní tó bá gádà méjèèjì papọ̀ like ó ti pé 100 ṣó possible kọ́. ọ̀rọ̀ yín ti yé wa wọ́n á dáhùn Bùrọ̀gbẹ́ngà á dáhùn. ẹ ṣe gan. yes sir ẹ̀yin tó wà lójú òpó yẹn ẹ hold on ni o ẹ jẹ́ kí wọ́n dáhùn sí question wọn yẹn. ṣé ẹ gbọ́ ìbéèrè wọn sà. bóyá mo gbọ́ ìbéèrè wọn ṣe rí wọn lè dá petition méjì papọ̀ petition ẹyọ kan fún iṣẹ́ ẹyọ kan ni ṣe rí kódà tí a bá ṣí petition lé nísìn káwọn kan tún wá lọ ṣí petition tẹ́gbó tún wá jẹ́ the same thing náà tẹ́gbó ó jọra wọn ṣe rí petition tó bá kọ́kọ́ pé 100,000 tó bá kọ́kọ́ débẹ̀ òun náà máa dá sí tí petition bá ti jẹ́ the same thing tó ti ń pé méjì níwájú UK Parliament wọ́n máa sọ ẹyọkan náà máa dá sí. so ẹ lè mọ̀ pé gẹ́gẹ́ bá yẹ kọ́kọ́ ṣe petition aláwọ̀kan yẹn méjì la ní ọ̀dọ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ń sọ́n pa ẹ̀ a ti sọ pé ó ti expire ló mọ́ bọ́ ilé ìta fẹ́ ṣe é ẹyọkan péré ló máa jẹ́ so ẹyọkan tó dẹ̀ máa jẹ́ yẹn ó máa jẹ́ kó rìn kàkà kí petition máa pé méjì yẹn gan dà pé ó ń affect ìrìn àjò petition yẹn gan tó bá wà lójú kan ó máa ṣiṣẹ́ then ṣe rí poll yàtọ̀ sí petition. ẹ ó dàn. ẹ ti wà lórí òpó ẹ̀yìn ẹ ní sùúrù ẹ jẹ́ kán dáhùn question yẹn tán bẹ́ẹ̀ ni nẹ́tíwọ̀kì yín mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o nẹ́tíwọ̀kì yẹn ò dáa brọ́dà mi ẹ kó òǹbí tẹ́ ti pè wá yẹn ń ṣe ló ń ṣe kankan a lè gbádùn nǹkan tẹ́ ń sọ. now ìbéèrè tí wọ́n ń dáhùn lọ ẹ parí ẹ̀ ní ẹ parí ẹ̀ nìkan. so ṣe rí petition yẹn so ẹyọ kan péré petition ẹyọ kan fún iṣẹ́ kan ni so wọn ò lè dá méjèèjì papọ̀ ìyẹn báyìí dẹ̀ ẹlẹ́ẹ̀kejì poll yẹn ó yàtọ̀ sí petition ṣe rí poll ó dàbí ìyẹn àwa la ṣí yẹn personally fúnra wa ṣe rí poll yẹn irú tí a bá fẹ́ kọ lẹ́tà sí United Nations African Union ECOWAS àwọn nǹkan kan báyẹn ṣe rí èèyàn tó bá ti sign poll yẹn a need the statistics yẹn náà láti sọ pé ẹ wo iye Yorùbá tó ti fọwọ́ sí pé àwọn fẹ́ lọ so and anybody any organization kò bá jẹ́ Yorùbá World Congress kò bá jẹ́ Yorùbá One Voice gbogbo àwọn ẹgbẹ́ ṣàṣàfẹ́ jáde nínú Nàìjíríà tá a kóra wa jọ yẹn gbogbo wọn yẹn la máa share information yẹn pẹ̀lú so that wọ́n á lè máa kọ statistics yẹn sínú lẹ́tà tó máa fẹ́ fi ránṣẹ́ ẹ imagine sí tí bíi 20 million Yorùbá bá ti sign poll kan fẹ́ lọ ẹ mọ̀ pé that's a strong reason pé àwọn èèyàn gan ready láti lọ so nǹkan tí poll yẹn wà fún gangan nìyẹn. Thank you. irú petition àwọn àtàbà lè sign ẹ̀ dé 1 million àwọn kò sí ẹni tó máa ní pé ká máa lọ kò tẹ́ 100,000 ká tẹ̀ wọ 1 million lásán kò sí ẹni tó máa ní ká máa lọ. ẹ ṣé brother mi thank you so much. now yes, sir. a máa gba ìbéèrè bíi méjì sí péré àákò lórí ètò tòní
torí a ò lè lò ju 7 minutes sí torí tẹ́ bá mọ wàhálà tó wà nílẹ̀ lóòótọ́ ni pan-africanist ni irú Délé bọ́dà mi Délé lọ́ọ̀yà Fárótìmí Ṣòwòrẹ́ Ṣeun Kútì ṣe mọ̀ pé bàbá Ṣeun Kútì pan-africanist ni so àwọn tó ń dẹ̀ wo legacy wọn nìyẹn lóòótọ́ Africa máa come together but ó máa bẹ̀rẹ̀ níbì kan Yorùbá dẹ̀ ni kọ́kọ́rọ́ tó máa ṣí gbogbo ẹ̀ kò yé wa ń sìn so gbogbo ẹnikẹ́ni nínú wa ẹ ṣáà jẹ́ ká máa tó lọ ṣòye ń sìn ṣé mo fẹ́ jẹ́ ká mọ̀ pé gbogbo foundation ló máa ń rough but ẹ má jẹ́ ká wo negative aspect of it ibi tó kù díẹ̀ káàtó yìí téèyàn bá ti ń wo bẹ̀ yẹn kàn mọ́ ó máa káàárẹ̀ báyàn ni so a ti ń wo bẹ̀. ṣé mo lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pan-africanist tẹ̀ ń sọ yẹn sá ṣẹ́rí téèyàn bá jẹ́ pan-africanist sá kò tí ì sọ wípé ìwé kẹ máa dáàbò bo ìlú yín. bẹ́ẹ̀. ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo yẹn sọ ẹ wo Ghana ní sí tẹ́ bá fẹ́ àṣẹ Nàìjíríà tẹ́ bá fẹ́ lọ Ghana wọ́n á jẹ́ kẹ́ lọ bẹ̀ náà. ọ̀ níwèé kẹ́ máa wà. president ọ̀nẹ̀kẹ̀rẹ́ ó lè jẹ́ pan-africanist àwọn gbogbo cabinet wọn gbogbo kíní wọn lè jẹ́ pan-africanist ọ̀ nítorí pé kẹ́ máa wọlé but wọ́n ní pé wọ́n ní border control. ọ̀dẹ̀ lófin tó bá ti débẹ̀ respect òfin wọn ti tán máa pààyàn máa da ẹran máa understand máa lọ rape àwọn ìyá oníyà nínú igbó tó bá ti ìfà fídíò kan wà máa fi fídíò yẹn ránṣẹ́ sí yín ẹni Fúlàní kan da ẹran ọlọ́pàá jáde o army sójà náà ọ̀ pa àwọn ẹran yẹn bí ìgbà tó wà lójú ogun ẹni tó ní àwọn ẹran yẹn gan ọ̀ tún arrest ẹ̀ tó ń bẹ̀bẹ̀ pé ó ṣe máa dẹran nínú ìlú sórí ẹ mọ̀ ẹ lọ wo statement náà it's a crime ní Ghana tó bá dẹran káàkiri. bẹ́ẹ̀ni mo mọ̀ àgbà tí Kúfò ṣòfin yẹn. ìkọ́ tá à ń sọ nìyẹn fáwọn èèyàn ẹ ṣe gan sa. mo dúpẹ́ o so oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí ẹ jẹ́ ẹkú àìbínú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ the same time ẹ má bínú pé a pẹ́ lónìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa wà lórí ètò ní agogo 6 ilẹ̀ Yorùbá torí pé tí n bá ti kúrò ní orí ètò báyìí mo tún wọnú meeting lọ ní ìpè kan tó kù lélẹ́yìí ń bolóró bílẹ̀ ti pè wá kí lórúkọ yín bàbá mi. orúkọ mi ni ọmọọba Ayọ̀ Balógun láti Germany. Yes sir. ìbéèrè mi ni mo fẹ́ béèrè pé petition máa ń lo oṣù mélòó kó tó expire so that mo wò pé bóyá nǹkan tó yàn lè máa sign lóṣooṣù àbí lọ́sẹ̀ẹ̀sẹ̀ ṣé èèyàn tún lè sign ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì wípé ṣé èèyàn kan lè sáyẹn ju ẹ̀ẹ̀kan lọ so ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì nìyẹn so Ọlọ́run á fún wa ṣe tí ilẹ̀ Yorùbá jẹ́ wá lógún especially àwọn táwa ní Europe ti sùn wa orú èmi ìsìn àti ẹ̀ní ká bọ́ọ̀tà ká lọ gbafẹ́ gbogbo restaurants ti wà lockdown open ìta ò tẹ̀ ṣe dúró sí gbogbo ẹ̀ tutù inú ilé wa gan wà boring sí wa ká gbálẹ̀ Yorùbá wa kẹ́rìbọ̀dì padà ilẹ̀ Yorùbá wa tẹ́ wa lọ́rùn so Ọlọ́run á gbà fún wa lágbára Ọlọ́run ìbéèrè mi nìyẹn ṣó yẹ bẹ́ẹ̀ sá. bẹ́ẹ̀ni ẹ ṣí sà ìbéèrè tí ó lákọ̀ọ́kì ni bàbá béèrè ó dẹ̀ da ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè question yẹn ẹ jẹ́ kí brother wa kó sáré dáhùn ìbéèrè yẹn. ṣe rí petition oṣù 6 ló máa ń lò wọ́n máa kọ́ sí pé ọjọ́ tó máa expire pé it will expire in 6 months oṣù 6 ló máa ń lò then ẹlẹ́ẹ̀kejì ẹ lè sign petition ju ẹ̀ẹ̀kan lọ because tẹ́ bá máa sign petition email address lẹ máa lò so tẹ́ bá dẹ̀ ti lè lo email address kan ẹ lè lo email address yẹn mọ́ so ẹ̀ẹ̀kan lẹ lè sign àfi tẹ́ pé ẹ bá tún wá fẹ́ lọ tún ṣí email address mi bọ̀ ẹ̀ẹ̀kan ni ẹ lè sign petition. ẹ ṣé thank you but sir. nǹkan tẹ́ lè ṣe ni pé ẹni tí ò bá ní email tó jẹ́ pé àbí àwọn àgbàlagbà nísìnyí ẹ lè bá wọn ṣí email kẹ́ wá bá wọn sign. now ẹ lè ṣe yẹn dáadáa. ìdí nìyẹn láti fi kí brother mi yẹn lẹ́yìn ìdí nìyẹn ta fi sọ pé a máa gbé apps jáde tó jẹ́ pé irú èmi sì orúkọ ọmọ orúkọ aya orúkọ ẹbí àwọn tó wà lóko àwa àmọ́ gbogbo information yẹn a lè máa send ẹ̀ sí ìlú Nàìjíríà gangan a lè rọ̀ wá lọ́rùn kò yé yín bó tiẹ̀ jẹ́ pé ṣe lè rápálá tẹ́ fi wọlé kí ló orúkọ mo lẹ ti pè wá sà. hello bàbá mi ọmọọba ló ń sọ̀rọ̀ láti Atlanta. kò ní rẹ̀ yín o bàbá mi.
onírà iná ṣe olóòtú ìwọ ọba tẹ́mi kàn fẹ́ sọ ni wípé petition mi tó expire mọ́ wa lọ́wọ́ agree ipò ti wà bẹ́ẹ̀ pé 6 months bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn níkà àwọn tó wà rẹ̀ tó jẹ́ illiterate nǹkan wọ̀ nímọ̀ so next one yìí ẹjọ́ tó rọ ọlọ́run ẹ ṣe awareness yẹn dáadáa ipe kíní yìí oṣù 5 péré la ní o kí gbogbo wọn gbọ́ dáadáa oṣù 5 péré la ní o kí awareness yẹn understanding yẹn kó wà because ètò lọ yìí wọn ò ní wọn mọ̀ kó bá expire the next one amádáwọlé yìí ẹjọ́ tó rọ ọlọ́run gbogbo yín ẹ take time yín láti ṣàlàyé fún wọn dáadáa ọmọ wọn sọ ẹ ṣe gan ọlágbọ̀n máa fún yín ṣe jù báyìí lọ. ẹ ṣe bàbá mi thank you so much inú mi dùn. so ẹgbọ́n nǹkan tí Gbénga ẹgbọ́n nǹkan tí brọ́dà wa yẹn sọ ìdí nìyẹn tí èmi pẹ̀lú brọ́dà wa yìí tá a fi ní àfojúsùn ìpè ká kúkú bẹ̀rẹ̀ awareness now then gbogbo platform tó kù gbogbo wọn náà wọn á bẹ̀ sí ṣiṣẹ́ lé lórí gbogbo wọn láti pèsè rí kíní yìí mo dẹ̀ mọ̀ pé wọ́n á ti parí meeting yẹn gan sí torí mo gbọ́dọ̀ wá ṣètò ló jẹ́ kí n kó nu meeting yẹn so then òní a ṣe ń sọ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹlòmíì tẹ́ bá kọ lórí ọ̀rọ̀ òdì nìyẹn ẹ rí i pé àwọn Nigerian government ẹni ibi ẹni ègbé Lai Mohammed ẹ rí tó lọ ń gbógun ti social media mi mọ̀ béèyàn ṣe lè jẹ́ ènìyàn tó ní ẹ̀jẹ̀ lára tẹ̀jẹ̀ ń flow lára ẹ̀ tó ń pa àwọn ọmọ ọlọ́mọ tó wá ń parọ́ tó sọ pé kán wá gbógun ti social media so ẹ rí pé ìlú yẹn ò work so the best ni pé kóníkálùkù dá ọmú ìyá ẹ̀ kó dàgbé that's the only way out ṣé ẹ má kàn jẹ́ ká tanra wa àwa tá à ń jẹ gẹ́gẹ́ bí olóṣèlú tá a ṣe ń jẹ ń bẹ̀ báyìí àwọn ọmọ wọ̀nyí wọ́n máa wá padà jẹran ọmọ yín eléyìí tẹ́ ẹ kó yẹn ẹ lọ lò ó ẹ hold on sir owó tẹ́ ẹ kó tẹ́ ẹ ti jí yẹn kò sẹ́ni tó máa ṣé ẹ rí tó bá fẹ́ wá dupò ní Yorùbá land ló better than ká máa tanra wa lórí ọ̀rọ̀ Nàìjíríà kò lè ṣiṣẹ́ wọ́n kàn kẹ́mi wá ṣòfò ni kò tí yé yín bẹ́ẹ̀ yẹn so ìyẹn bẹ́ẹ̀ yẹn then àmọ́ kíní tí brother wa pè yẹn àmọ̀mọ̀ sọ ń pa ẹ̀ kí ni ìbéèrè yín lọ́wọ́ àlejò wa. ṣé ẹ̀ ń gbọ́ wa sà. hello sir yeah èmi ni Prince Adenuga ló ń sọ̀rọ̀ láti Chicago. ok sir. ẹ ṣe olóòtú mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èèyàn mi tó ń dá tí wà ń tú nànà ètò yẹn ìbéèrè mi ni pé wọ́n lè ti béèrè ẹ̀ ṣùgbọ́n màá máa fẹ́ kí ẹ máa fún ẹni ẹ láyè láti máa ṣàlàyé tó yẹ ìgbà míì ẹ máa fẹ́ kí lẹ́yìn but ọ̀rọ̀ ẹ máa ń dùn mọ́yàn ní jẹ́ pé èèyàn ń kọ́lẹ̀ bẹ̀tẹ̀ bá ti intersect ó máa ń difficult láti connect. èmi náà mọ̀ pé ẹ̀yin náà fẹ́ kí lẹ́yìn ni wọ́n máa ń jáde síra wọn at times. The last question mi ni pé ẹni ẹ ti béèrè pé tí a bá dá dúró kò sí nǹkan tí ó dáa jùlọ because òfin wa la máa lò Yorùbá lè gbé ní ilẹ̀ Oòduà ó lè gbé nílẹ̀ Yorùbá Haúsá lè gbé ń bẹ̀ Kútọ̀nù lè gbé ń bẹ̀ Kẹsẹ̀tò lè gbé ń bẹ̀ as long tá a bá máa fi tamati adapt sí òfin tí à ń lò kí ni ìjà ń bẹ̀ ẹ lẹ́wọ̀n ibi táwa ń bí dáa Chicago ń sìn òfin wọn ó yàtọ̀ sí òfin tó wà ní Everston níbí báyìí ṣùgbọ́n ṣé ìnìná ẹni so kò sí nǹkan tó kò sí bẹ̀rù bẹ̀ ẹ jẹ́ ká máa educate wọn dáadáa bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n dẹ̀ máa sọ fún wọn pé 6 months ní o kì í ṣe pé 6 months ẹ tètè ṣe kíákíá Ọlọ́run á dẹ̀ fún wa àná ń ṣe Chicago ń bí àwọn ọlẹgbẹ́ bí tá à ń ṣe tá à ń kọ́ nípa àwọn New York Ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé bàbá mi inú mi dùn fún àkíyèsí tẹ́ ẹ pè wá sí yẹn inú mi dùn ṣe máa ń pé ijó tó bá káni lára là á ṣùṣẹ́ jó inú mi dùn bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọ̀rọ̀ ìdágbére yín fún tòní brother Gbénga. màá sáré sọ ní ṣókí ṣe rí ẹnìkan pè lẹ́ẹ̀kan láti Ghana wọ́n sọ nǹkan kan wípé ìgbà táwọn ń bá àwọn ọ̀dọ́ kan sọ̀rọ̀ wípé wọ́n sọ pé nǹkan tó ń ṣe wọ́n máa arrest wọ́n máa gbé wọ́n máa ṣe nǹkan kan ṣe rí wọn ò lè arrest èèyàn láéláé wípé ẹ̀ ń call fún self-determination kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin nínú Nàìjíríà kò ń ṣe ẹ̀ṣẹ̀ rárá ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tá à ń sọ ẹ̀ sọ pé
ẹ sọ pé kí nàìjíríà parẹ́ ẹ pé ẹ fẹ́ lọ gbàjọba lọ́wọ́ ìjọba nàìjíríà ẹ fẹ́ lọ gbàjọba lọ́wọ́ buhari o bí irú ẹ̀sùn tán fi kan Sowore o nǹkan tẹ́yìn ń sọ ni pé ẹ fẹ́ self determination fún ara yín and under United Nations gẹ́gẹ́ bá a ṣe ń sọ látàárọ̀ nàìjíríà gan ti sign sí pé ní ìlú tó bá fẹ́ lọ fún self determination gan àwọn ṣetán láti support àwọn ìlú yẹn so nǹkan tá à ń ṣe kò ń ṣe ẹ̀ṣẹ̀ kò ń ṣe treason kò dẹ̀ ń ṣe mutiny àgbàjọba àwọn tó bá fẹ́ ṣe nàìjíríà kan jókòó kan máa ṣe nǹkan táwa ń sọ ni pé a fẹ́ jáde kúrò níbẹ̀ kí nàìjíríà dúró kó dá dúró báyìí káwa dẹ̀ dá dúró wa lọ́tọ̀ nǹkan tá à ń sọ nìyẹn kò dẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀ ọlọ́pàá kọ̀ọ̀kan ò lẹ́tọ̀ọ́ láti arrest anybody gẹ́gẹ́ bá mo dẹ̀ ti ṣe sọ tẹ́lẹ̀ náà anybody tó bá ti lè arrest London wípé ẹni yẹn ń fight fún self determination UNPO ló máa dá sẹ́jọ́ yẹn ara nǹkan tá a fi jẹ́ mẹ́mbà ó dàbí ká jẹ́ lára mẹ́mbà United Nations náà ni ẹ̀wọ̀n kẹ́ni tó bá gbógun ti Amẹ́ríkà lé ní sìn gbogbo other United Nations tó kù máa dìde ni. nǹkan tó because ẹ bá fi lè nǹkan tó bá sì lè mú ìtẹ́ fi lè fọwọ́ kan àwọn ọmọ Yorùbá pé wọ́n ń jà fún ẹ̀tọ́ pé àwọn ń fight fún self determination pé wá lọ fọwọ́ kàn wọ́n ẹ ti pe UNPO níjà nìyẹn. tó dẹ̀ yẹ pé a wà violent tá a jà tá a pààyàn tá a fa wàhálà tẹ́ pé a yọra ń ṣe peaceful rally peaceful awareness tí ọlọ́pàá kan wá ní bóyá roensa sẹ́ńtì náà lọ shoot àwọn èèyàn ẹ ti pe UNPO níjà nìyẹn o ìyẹn àtẹ nídìí petition nídìí kankan rárá fún yẹn UNPO straight away òun náà bàtẹ́ pé unrepresented people àwọn náà represent wa àwọn la ṣojú fún wa so tẹ́ bá ti ṣe nǹkan fún wa àwọn lẹ ti tọ́ níjà nìyẹn so káwọn èèyàn má bẹ̀rù ẹ má bẹ̀rù kò sí nǹkan ṣe bá ṣe October festival lẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ náà ṣebí gbogbo gọ́fúnà lórí everybody lórí èèyàn mélòó lẹ́rí tán gbé èèyàn mélòó lẹ́rí tán àwọn gọ́mọ̀ kí wọn ò lè fọwọ́ kàn wá wọn kàn ń dẹ́rù bà wá ni ẹ jẹ́ ká gbé ẹ̀rù yẹn kúrò ká gbé kúrò lọ́kàn wa bàbá Akíntóyè ti sọ fún wa ti pẹ́ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ wọn wọ́n ti sọ kínní àràgbọ́n àti lọ kà ó wà ń bẹ àwọn èèlú tẹ́ bá mọ èèlú tó ti wà ní UNPO tó ti jáde they are more than 30 táwa ní káwọn kà wọ́n so kí là ń gbé kí là ń gbin nǹkan tó dẹ̀ wà ńlẹ̀ tó bá ṣe pé àwọn tó ń ṣe aṣojú fún wa nílẹ̀ Yorùbá àwọn politicians wa àtàwọn bá wa ní tó jẹ́ pé ẹ mọ̀ nǹkan tó ń jẹ báyìí sí ẹ mọ̀ kò jẹ́ kán lè support wa. Right. táwọn fúnra wọn bá dìde pé Yorùbá fẹ́ lọ kò sí nǹkan ẹyọ kan tíjọba Nàìjíríà lè fi wọ́n ṣe kán dìde lé nìkan ló bẹ̀rẹ̀ sí lọ print pálí wa owó wa gbogbo nǹkan wa kán gbé constitution wa jáde ọmọ máa wò wá ràn báyìí ni ọ̀hún lè ṣe nǹkan kan fún yín tẹ bá fẹ́ bá wa fa wàhálà dẹ́nu ẹ lọ bá United Nations ẹ lọ bá UNPO fa wàhálà ọ̀kan support wa torí nǹkan tó ń jẹ bámbám ni mo yó gbogbo ọ̀nà fẹ́ gun mọ́tò wọn fẹ́ gun jẹ́ẹ̀tì ẹ mọ̀ ọ̀hún ti ẹ̀ kí ẹ̀ nípa ọmọ ẹlòmíì so mi ò ní sọ Dubai lọ dẹ awareness yẹn ká bẹ̀rẹ̀ sí ní create ẹ̀ because petition yẹn tó bá dé United Nations tó ń debate ẹ̀ lásán gan àwọn ìlú tẹ́ pé ọ̀hún ti ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà gan wọ́n news yẹn á dé lọ́jọ́ kan wọ́n á rí bí ìwọ ló tún jẹ́ Yorùbá fẹ́ lọ wọ́n á fẹ́ kà wọ́n á mọ̀ nípa yín so kíní ẹ̀gbọ́n awareness ẹ̀ máa dé everywhere àwọn èèyàn máa rí pé a serious lóòótọ́ a fẹ́ lọ ẹ̀rí pé gbà ìgbọ̀n lot of people máa rí pé kíní possible ó possible everybody máa bẹ̀rẹ̀ ní support wa lẹ́sẹ̀kẹsẹ̀ so mi ò ní sọ jù báyìí lọ ẹ ṣé. then mo dúpẹ́ o ọ̀rọ̀ ìkíni wa gbogbo àwọn èèyàn ni wọ́n ń sọ pé wọ́n gbádùn analysis yín brother kan tiẹ̀ tún sọ nípa Morocco ìyẹn bọ́dà Adédèjì Ọláfùsì àgọ́ àwọn ìlú pọ̀ máa ń Morocco so lóríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn náà ń dúpẹ́ fún ètò tòní Estonian ọjà papọ̀ rẹpẹtẹ. so nípa bẹ́ẹ̀ ńkọ́ a máa fi ìbéèrè yìí a máa fi pamọ́ sí ọ̀sẹ̀ tó ń bọ̀ wípé ǹjẹ́ àwọn ènìyàn wa wọ́n lè lọ máa send mẹ́sẹ̀gì sí UNPO yí pé ọ̀rọ̀ Yorùbá yìí ọ̀nà wo la lè gbà bó ló ṣe lè ṣe individually ṣé wọ́n lè máa send mẹ́sẹ̀gì sí wọn ẹ lọ ṣe ẹ mú ṣòkòtò yín kó le ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn èèyàn á lè máa send mẹ́sẹ̀gì jáde sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á lè mọ̀ pé àwọn àgbààgbà yẹn á lè mọ̀ lọ́rùn dẹ́nu ọ̀rọ̀ tẹ́ tún sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ béèrè lé lórí á jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé tá a bá print owó Nàìjíríà wọ́n á mọ̀ pa wádànù wọ́n á mọ̀ ṣe
tá a bá lọ wọṣọ Odùduwà àwọn ọmọ bẹ́ wa lórí kìnnìkan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí lẹ́ẹ̀kan sí ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ Bro Gbénga a máa fi eléyìí ṣe lọ.